mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé mo kí yín o ẹ̀yin ọmọ aládé ní gbogbo ibi tẹ́ ti ń wò mí ojú tẹ́ fi ń wò mí òkú ní fọ́ lágbára ìlédùà etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di ọwọ́ tẹ́ wá fi ń ṣí ètò wa tí ẹ fi ń subscribe sórí YouTube channel wa ní fọwọ́ náà gbọ́mọ sí lágbára adẹ́dà àṣẹ̀dá ọwọ́ náà ẹ máa fi ka owó ẹ fi gbọ́mọjó ẹ fi fẹ́yàwó tuntun ẹ fi lọ́kọ tuntun gbogbo nǹkan mèremère lẹ máa fi ọwọ́ náà ṣe o ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o gbogbo àwọn tá a wà lájò lágbára elédùà a máa kéré oko wálé o tá a bá wá kó bọ̀ lé ilẹ̀ Oòduà nation wa lẹ máa kó wá o lágbára elédùà bó ṣe máa rí nìyẹn ẹ̀yin olólùfẹ́ mi mo mà tún ní kí n tún sáré já yín sí ni bó ṣe ń lọ pápápá ní ilẹ̀ kóòtù òjìrè wa ṣẹ̀bù kó mo máa ń sọ fún yín wípé gbogbo nǹkan tó bá ń lọ náà là máa mú wá tẹ́ ò máa wò táwọn ọmọ yín táwọn ọmọ wa tó tún bọ̀ lẹ́yìn wá ọ̀la táwọn náà tún máa rí àbí tẹ́ ò tún máa fi sọ̀rọ̀ fún wọn pé báyìí ló mà tún ṣe ń ṣẹlẹ̀ o òun lèmi àrólé tí mo sáré wá fẹ́ gbé yín débẹ̀ pàápàá ẹ̀yin ènìyàn mi wàhálà ńlá kan ló tún ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè o lẹ́nu bí ọjọ́ bíi mẹ́ta yìí wọ́n ṣe ń fa wàhálà yìí lọ́wọ́ wọn ò tí kúrò lórí ẹ̀ o dóná wàhálà pọ̀ lọ́tún lọ́sì tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàrọ̀ òjìrè ṣùgbọ́n eléyìí tí mo tún fẹ́ mú wá fún yín yìí lára ẹ̀ náà ni o lára wàhálà tó ń dojúkọ ilẹ̀ kóòtù òjìrè ni ẹ̀yin èèyàn wa ọba kan òun ló dìde tó pera ẹ̀ ní ọba aládé ó ní láti ìlú Kogi ni wọ́n ti ní ogun Fúlàní ti ṣí wọn nídìí tó lé wọn tọmọtọmọ tayátayá tí wọ́n fi lélẹ̀ fọ̀nàlẹ̀ tí wọ́n sá lọ tí wọ́n sá kúrò ńbẹ̀ wọ́n wá ní wọ́n gún wà sí apá abìkan ní sáìdì Mọ̀dákẹ́kẹ́ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ọba yìí ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó ní wọ́n fi ibìkan ní sáìdì Mọ̀dákẹ́kẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn ènìyàn ìlú àwọn nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní ọba kan náà wọ́n ló tulẹ̀ fún wọn pé fún wọn ní oko bàbá wọn láti tẹ̀dó sí lẹ́yìn ọ̀rẹ̀yìn gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn ènìyàn ní ìlú wọ́n fi mí fúnlẹ̀ wọ́n rí arákùnrin yìí pé Fúlàní ni arákùnrin yìí ò kì í ṣe ọmọ kóòtù òjìrè wípé ó kàn fẹ́ wá fi ọgbọ́n tó tẹ̀dó sí Mọ̀dákẹ́kẹ́ látàrí bóyá láti máa wo ìdí agbára wọn láti mọ kí ni wọ́n fi ń ṣagbára àbí láti mọ pé tí wọ́n bá tiẹ̀ fẹ́ kógun jà wọ́n ọ̀nà wo ni ogun lè gbà báwo ni wọ́n ṣe fẹ́ ṣe àwọn aráabí wọ́n ní ohun tí wọ́n rí nírìí pé arákùnrin yìí wá ṣe nílùú wọn rèé o tó fìdí pé ó tẹ̀dó fúdí èyí àwọn ọmọ nílùú ṣe mọ̀ pé wọ́n ní ọmọ nílùú àtẹ̀jẹ́jẹ́ àwọn àjòjì ló máa ń tẹ̀ gìrìgìrì wọ́n ní àwọn ọmọ nílùú yìí wọ́n pa kìtì mọ́ra wọ́n fẹnu kò láti lọ bá ọba tó tulẹ̀ fún yìí wọ́n ní àwọn Fúlàní tí wọ́n kó wá yìí gẹ́gẹ́ bí àwọn tó fi ẹ̀sùn kàn wọ́n ṣe sọ wípé wọ́n tó ẹgbẹgbẹ̀rún o tí wọ́n ní wọ́n sá kúrò ní Kogi nítorí ogun Fúlàní láti wá tẹ̀dó sí ìlú yìí so àwọn aráabí àwọn ènìyàn ìlú wọ́n ní àwọn ò fẹ́ àwọn ò dẹ̀gbà wọ́n gbógun dìde wọ́n ya wọ ilé bàbá yìí wọ́n ya wọ́ bàbá yìí náà fi ẹnu sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ o nítorí pé a nílò láti wo fídíò yìí àti láti farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Fúlàní ó lóun ò kì í ṣe Fúlàní ọba yẹn lóun ò ṣe Fúlàní o ṣùgbọ́n ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí dáadáa kẹ́ ẹ bá mi fojú inú wò ó kẹ́ ẹ bá mi fojú ìta wò ó nǹkan tẹ̀yìn náà bá wá rí ní fídíò yìí fún fídíò mo fẹ́ fún yín kódà ìyàwó ẹ̀ sọ̀rọ̀ nínú fídíò yìí ọba gan náà tí wọ́n ní ó tulẹ̀ fún bàbá yìí náà wọ́n pè sórí aago tóun náà sọ̀rọ̀ ẹ má rí gbogbo ẹ̀ nínú fídíò yìí ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ dáadáa kí ẹ bá mi wo fídíò yìí kẹ́yìn náà lè mọ bẹ́ẹ̀ ṣe máa dá sí fídíò yìí nítorí ẹni tó gbé fídíò yìí fún wa tó sẹ́ǹdì ẹ̀ sí mi ó tiẹ̀ ní kí n pariwo síta wípé Fúlàní ni arákùnrin yìí ó gbé gbogbo nǹkan tó sọ nínú fídíò yìí pé irọ́ pátágbà ló fi pa ṣùgbọ́n ṣe mọ̀ wípé ènìyàn náà gbọ́dọ̀ wo nǹkan kó tó di pé ó sọ lé èmi náà sì ń ṣe àwọn iṣẹ́ mi kan lórí fídíò yìí kó tó di pé àwa náà lè sọ pé pàtó báyìí la máa mú nínú fídíò ṣùgbọ́n ẹ bá mi farabalẹ̀ dáadáa ẹ̀yin ènìyàn mi kẹ́ ẹ bá mi wo fídíò yìí nǹkan tẹ́yìn náà bá rí ní àbí tẹ́ ẹ bá gbọ́ nípa ìwà ìṣesí àbí ìsọ̀rọ̀ sí ọba ẹni tó pera ẹ̀ ní ọba tó wá láti ìlú Kogi tí ogun tú
ìlú ẹ̀ tó wá fi ilẹ̀ Ọ̀ṣun tó wá tẹ̀dú sí. Ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ òun ni mo ṣe sọ fún yín o orí ìkànnì ilẹ̀ ẹ̀ ti máa mọ bó ṣe ń lọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn náà máa pàdé ètò wa yìí ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí ni òun la fi abala ẹ̀ ní ẹgbà yíyẹ̀wò ẹ̀yin náà ẹ̀ dá sí abala yẹn la wà. So ẹ subscribe sórí YouTube channel yìí kẹ́yìn náà lè máa mọ bó ṣe ń lọ ní gbogbo ìgbà tàbá múrú àwọn fídíò báyìí wá. Ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ ẹ bá mi gbọ́ nǹkan tí ọba yìí sọ, ẹ bá mi farabalẹ̀ gbọ́ nǹkan tí ìyàwó rẹ̀ sọ. Ọba gan tí wọ́n fẹ̀sùn kàn tó lóun ló gbàbọ̀dé Fúlàní yìí láti ìlú Kogi, ẹ bá mi farabalẹ̀ kẹ bá mi gbọ́ nǹkan tóun náà sọ kẹ wá bá mi fèsì sí. Ẹ̀yin èèyàn mi ẹ share fídíò yìí, ẹ share ẹ jẹ́ kó kàn lé, ẹ jẹ́ kó kàn kó. Wọ́n ní wọ́n tú wọn Fúlàní tú wọn láti Kogi, wọ́n wá fi Ilé Ifẹ̀ filẹ̀ Ọ̀ṣun state wọ́n wá fi ṣe ibùdó. Àwọn ènìyàn dẹ̀ accuse wọn pé ìrítọ́ rí wọn pé Fúlàní ni gbogbo wọn. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi farabalẹ̀ ẹ wo fídíò yìí. Tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì tá a bẹ̀rẹ̀ mítìn yẹn la wà. Then kó tó dàsìkò mítìn yẹn à ń gbọ́ fìrìnfìrìn wípé kábíyèsí Ọdẹ́dọ̀yìn Michael Táíwò wọ́n gba àlejò Fúlàní 3000. Bàbá yẹn wá pè mí pé Olúòjé wá ṣé Fúlàní ni ẹ̀yin ni? Wọ́n ní mi ṣe Fúlàní ṣe bí gbà tí màá dé bí ẹni kí n kó àwọn fámìlì mi wá. Àwọn fámìlì mi láti Ìpẹ́tùmọ́dù wọ́n wá, àwọn fámìlì mi láti Mọdákẹ́kẹ́ wọ́n wá. Mo bá lọ bá kábíyèsí Ògúnṣúà ọba Joseph Toríọlá tó jẹ́ Ògúnṣúà, mo lọ bá wọn. Èmi àti wọ́n jọ jókòó. Bàbá mi báyìí báyìí ni mo máa gbọ́, báyìí báyìí ni ntí tó ṣẹlẹ̀. Wọ́n ní ẹ sọ pé Fúlàní ni wá, pé wọ́n lẹ́yìn lẹ sọ pé ọlọ́mọ ní gba àlejò Fúlàní. Wọ́n náwọn ò sọ pé èèyàn wo ló lè pè mí Fúlàní, pé kò sẹ́ni tó lè pè mí Fúlàní nínú Mọdákẹ́kẹ́ yìí, pé kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. Mo ní evidence ẹ̀ lọ́wọ́ pé wí bàbá sọ bẹ́ẹ̀. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan
ló so wá pọ̀ láéláé lágbára Elédùà. Ẹ kú dédé wòyí ẹ̀yin èèyàn wa nílé lóko lájò àti ní ẹ̀yìn odi. Lónìí a wà pẹ̀lú ọ̀kan lára àwọn ọba wa, ọba ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire, ọba ilẹ̀ Yorùbá tí wọ́n gbé àṣà, tí wọ́n gbé kárí, tí wọ́n gbèrò, tí wọ́n ní tàwọn làṣà, tàwọn nìṣe, tàwọn nìṣẹ̀ṣe. Torí àṣà àti ìṣe òun náà ni ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe wa kò sì ní parun. Lónìí a wà pẹ̀lú wọn láti fi ọ̀rọ̀ wérọ̀, láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa bó ṣe ń lọ àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí àwọn oníròyìn ń gbé lọ́tùn lósì nípa làásìgbò kan tí ó ṣẹlẹ̀ ní àgbàlá wọn. Ẹ jẹ́ kí a bọ́ sí agbami ìfọ̀rọ̀wérọ̀. Kábíyèsí o. Ẹ pẹ̀lẹ́, àdúrà yín àgbà. Àṣẹ, àṣẹ. Ẹ pẹ́ fún wa ní àṣẹ Ọlọ́run. Àmín àṣẹ. Ìrùkẹ̀rẹ̀ ọwọ́ yín á jẹ àdókínní. Àṣẹ. Ẹ̀sìn ọba á jẹ kó pẹ́. Àṣẹ. Ẹ kó wa jẹ̀pẹ́ lágbára Elédùà. Àṣẹ. Kábíyèsí, fún àwọn kan tí wọ́n ti mọ̀ yín, bó tilẹ̀ jẹ́ wípé erin ni yín, kò sẹ́ni tí ò gbọdọ̀ mọ̀ yín, ṣùgbọ́n fún àrídájú àti àgbọ́yé, ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Olúòjé Adéyínká Adésínà Ọbáwálé, tí mo jẹ́ Olúòjé fún Òjéǹpẹ̀tù. Kábíyèsí, ní ẹnu lọ́wọ́lọ́wọ́ yìí, ìròyìn kan ń gba orí ayélujára kan lọ́tùn àti lósì nípa bí ìwé ìròyìn náà, nínú ìròyìn náà wọ́n ní wípé ẹni àwọn kan wá ka yín mọ́lé tí wọ́n kó ohun èlò ìjà dání bíi ìbọn, tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá yín, ìyẹn ohun ìní yín tí wọ́n bàjẹ́ lọ́pọ̀lọpọ̀, tí wọ́n gbìyànjú láti bẹ̀mí yín, ṣùgbọ́n Elédùà ló sọ pé àsìkò tí tó, pé ẹ ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ. Kábíyèsí, àwọn èèyàn wá wò pé bó ló ṣe jẹ́, irọ́ ni, òótọ́ ni, igbá kan ni, ẹnìkan ni. Kábíyèsí, báwo lọ̀rọ̀ yìí gangan, báwo ló ṣe jẹ́? Ẹ ṣé, mo dúpẹ́. Mo kí gbogbo ọmọ Káàárọ̀-o-ò-jíire. Kábíyèsí. Mo sì ṣìbà fún kábíyèsí bàbá wa Ọọ̀ni ti Ilẹ̀ Ifẹ̀, ọba Adéyẹyè Ẹnìtàn. Kí Olódùmarè kó jẹ́ kí ẹ̀mí wọn kó gùn fún wa. Àṣẹ, àṣẹ. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn bàbá tó jẹ́ ọba aládé nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Ohun tó ṣẹlẹ̀ ni pé lákọ̀ọ́kọ́, nígbà tá a dé láti Kogi, tá a dé sí ilé ní South West ń bí, tí a dẹ̀ ń ṣètò pé báwo làwọn èèyàn wá ṣe fẹ́ máa ṣiṣẹ́, kí náà fẹ́ máa gbìn, kí náà fẹ́ máa ṣe. A ṣe arìnrìn-àjò sọ́dọ̀ àwọn bàbá tán jẹ́ ọba aládé nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Wọ́n dẹ̀ adọ́dọ̀ kábíyèsí tí wọ́n jẹ́ aláṣẹ lórí ìlú Òkú-Ọ̀mọ̀nì, tí wọ́n jẹ́ ọba Michael Taiwo Ọ̀dẹ́dọ̀yìn, tí wọ́n jẹ́ Olú-Ọ̀mọ̀nì Òkú-Ọ̀mọ̀nì. Adọ́dọ̀ bàbá yẹn tẹ́wọ́ gbà wá, ó fún wa náwọn rules and regulations, ó gbìyànjú, ó fà wá lé lọ́ọ̀yà lọ́wọ́, àwa àti lọ́ọ̀yà ó di court, as agreement, a ṣe àwọn necessary things tán ní ká ṣe, a sign. Bàbá yẹn ṣe agreement fún wa wípé òun fẹ́ tẹ ìlú Adó sí agbègbè òun ní orílẹ̀ bàbá àwọn. Ìyẹn ni wípé wọ́n ń fún yín ní agbègbè kan, wípé kí ẹ tẹ̀dó síbẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ kúrò ní Gàdúmọ́ ní ìpínlẹ̀ Kogi lọ́hùn. Bẹ́ẹ̀ni. Tí ó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe ìwé rẹ̀ tí gbogbo ẹ̀ tó dẹ̀ pé àwọn wọn tọwọ́ bọ̀wé, ẹ̀yin náà ẹ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn ẹlẹ́rìí. Bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Ibi tí wọ́n fún wa ni wọ́n pè ní Óyò Ọ̀dẹ́dọ̀yìn. Óyò Ọ̀dẹ́dọ̀yìn. Ọ̀dẹ́dọ̀yìn. Óyò Ọ̀dẹ́dọ̀yìn yẹn, nínú ìtàn, bàbá wọn ni ó ní village yẹn, ìyẹn bàbá kábíyèsí ọba Ọ̀dẹ́dọ̀yìn Táíwò Michael. Ẹ bá rẹ́rìí pé Ọ̀dẹ́dọ̀yìn hàn nínú orúkọ wọn náà. Bẹ́ẹ̀ni.
wọ́n dẹ̀ fi wá síbẹ̀ pé ẹ̀yin ò jẹ́ ìpẹ́tù ẹ máa gbé bí ẹ máa dáko yín bí ẹ máa ṣe bí ìlànà àwọn bó ṣe gbà náà ni kẹ́ ṣe máa bá wọn ṣe pé ṣùgbọ́n nǹkan kan ní lábẹ́ òfin ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọba tí mo jẹ́ láti Kogi tí mo jẹ́ ọba Yorùbá community ní Kogi pé níbí báyìí tí ìjọba ò bá tí ì fún èèyàn ní ọ̀pá àṣẹ kò tí ì di ọba níbí o ṣùgbọ́n ẹ sáà wà ní ibẹ̀ tí Olódùmarè tí yóò fi ṣe ìyanu ṣùgbọ́n lábẹ́ àwọn bí báyìí o àwọn àti àwọn ó jọ máa ṣe pẹ̀lú àwọn baálẹ̀ tí ó wà lábẹ́ wọn adẹ̀ tíjọ wà pẹ̀lú àwọn baálẹ̀ tó wà lábẹ́ wọn a jọ ń ṣe máa ń lọ sáàfin kábíyèsí Ọlọ́mọní àájókòó àṣèpàdé àjíròrò lórí development ṣùgbọ́n àwa ti wá mú ọjọ́ pé òkè a fẹ́ gírèdì ọ̀nà ibi tí wọ́n fún wa ká dẹ̀ gírèdì àwọn agbègbè yẹn ká lọ sí káwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní dá oko mítì yẹn là ń ṣe ní abẹ̀rẹ̀ mítì yẹn ní May 2nd May 3rd láàárọ̀ náà àwànú mítì yẹn May 2nd yẹn àkọ́kọ́ àwọn èèyàn wá máa dé láti ibi tó ní kálukú wọn forí pamọ́ sí àwọn tó wà ní Òṣogbo àwọn tó wà ní Ìbàdàn àwọn tó wà l'Ékòó táwọn wà káàkiri láti bàtà ti kúrò ní Gàdùmọ́ wọn wá ìgbà tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì tá a bẹ̀rẹ̀ mítì yẹn la wà then kó tó dàsìkò mítì yẹn à ń gbọ́ fìrìfìrì wípé kábíyèsí Ọdẹ́dọ̀yìn Michael Táíwò wọ́n gba àlejò Fúlàní 3000 bàbá yẹn wá pè mí pé Olúòjé wá ṣé Fúlàní ni ẹ̀yin ni wọ́n ní mi ṣe Fúlàní ṣe bí gbà tí màá dé bí ẹni kí n kó àwọn fámìlì mi wá àwọn fámìlì mi láti Ìpẹ́tùmọ́dù wọ́n wá àwọn fámìlì mi láti Mọdákẹ́kẹ́ wọ́n wá torí àbúrò mi tán bí lé mi ó wà nù Mọdákẹ́kẹ́ èmi gan Mọdákẹ́kẹ́ náà bí mi sí ibẹ̀ ni mo dàgbà sí ibẹ̀ mo ti lọ primary. ẹ̀yin kò sì jọ Fúlàní kábíyèsí. kásá máa fọ̀rọ̀ gùn èmi àti bàbá tó dẹ̀ jẹ́ kábíyèsí Ògúnṣúà Mọdákẹ́kẹ́ àjọ ń ṣe dáadáa gẹ́gẹ́ bí bàbá sọmọ ni. àríyìn gúnrégé. bẹ́ẹ̀ ni látìgbà tán ti dórí àpèrè ọba torí olóyè ni wọ́n tẹ́lẹ̀ láàfin Ògúnṣúà kó tó di pé ọba tó gbéṣẹ̀ káwọn náà tó débẹ̀ ìgbà tán débẹ̀ mo wá láti Kogi mo wá físìtì wọn gbogbo picture wà lọ́wọ́ mi mo wá láti Kogi mo wá físìtì wọn bàbá mi ò because ibi tán bá bíyàn sí ibẹ̀ nílùú ẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. lábẹ́ òfin orílẹ̀-èdè o tàbí ibi tó bá ti gbé tó ti lò more than 10 years ó ti dọmọ ìlú yẹn ká tó máa sọ pé mi tán bí síbẹ̀ tí mo lọ primary school mbẹ tí mo tún lọ secondary bó tiẹ̀ pé mi parí secondary yẹn kí n tó lọ sí Èkó ní ìlú yẹn mo mú bàbá yẹn gẹ́gẹ́ bí bàbá mi tó ìgbà táwa gbọ́ pé Fúlàní wọ́n fọ́nwé kan pé Ọlọ́mọní gba Fúlàní o 3000 Fúlàní ẹgbẹ̀rún mẹ́ta ló gbà sí ẹgbẹ̀rún mẹ́ta Fúlàní ló gbà sákàtà ẹ̀ bàbá yẹn pè wá ẹgbọ́n Fúlàní ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tún wá gan ẹ̀ tó 100 débi pé tó 1000 pé kí lọ̀rọ̀ yìí ṣe wá rí báyìí mo bá lọ bá kábíyèsí Ògúnṣúà ọba Joseph Toríọlá tó jẹ́ Ògúnṣúà mo lọ bá wọn èmi àti wọn jọ jókòó bàbá mi báyìí ni mo máa gbọ́ báyìí ni n tí tó ṣẹlẹ̀ wọ́n ní ẹ sọ pé Fúlàní ni wá pé wọ́n lẹ́yìn lẹ sọ pé Ọlọ́mọní gba àlejò Fúlàní wọ́n náwọn ò sọ pé èèyàn wo ló lè pè mí Fúlàní pé kò sẹ́ni tó lè pè mí Fúlàní nínú Mọdákẹ́kẹ́ yìí pé kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ mo ní evidence ẹ̀ lọ́wọ́ pé bàbá sọ bẹ́ẹ̀ mo tún lọ bá kábíyèsí Ọlọ́mọní wọ́n ní kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ èmi dẹ̀ rí inú Mọdákẹ́kẹ́ gan ni mo wá gba ilé sí tí mo gba flat sí táwọn èèyàn mi dé sí bẹ́ẹ̀ ni táwọn èèyàn mi dé sí àwọn fámìlì mi kọ́lé sí Mọdákẹ́kẹ́ o àwọn ẹbí mi kọ́lé sí Mọdákẹ́kẹ́ o ṣùgbọ́n mi ò sáà lè máa gbé pẹ̀lú àwọn fámìlì káwa náà fi mójútó ìlú wa ká fi ṣe tó bá yẹ
ká ṣe iṣẹ́ àṣejọ́ tá a bá débẹ̀ náà ni a kọ̀lé láàmọ̀ gbé bẹ̀ àbí díẹ̀díẹ̀ ni. a kọ́ bẹ̀rẹ̀ oko a sì bẹ̀rẹ̀ ibi táwọn dé sí tá a bá wó oko ibẹ̀ la wà bàbá yẹn náà wọn ò sọ bẹ́ẹ̀ mo lọ bá bàbá ọlọ́mọnì náà ìyẹn kábíyèsí ọlọ́mọnì wọ́n ní wọ́n sọ páwọn èèyàn wá sọ fáwọn ọ̀nàdà ẹja máa wò bàbá yẹn ọ̀dà kò burú ojú kò pọ́sẹ̀ kan ẹ̀ ní kábíyèsí ọlọ́mọnì ní wọ́n fún àwọn ní wọ́n pe àwọn láti general investigation ní state police Ọ̀ṣun state command ní Ọ̀ṣun state lọ́dọ̀ commissioner of police wọ́n ní lórí ọ̀rọ̀ Fúlàní náà ni èmi àtàwọn èèyàn mi a gbọ́dọ̀ tẹ̀lé àwọn dé ibẹ̀ torí táwọn bá sọ lẹ́nu pé ẹni táwọn bá ìṣe Fúlàní kán lè rí àrídájú tí bá dẹ̀ pé Fúlàní ni mí àwọn ọlọ́pàá mọ́ ṣe máa ṣe investigation wọn tí wọ́n fi máa mọ̀ àbádọ́dọ̀ àwọn ọlọ́pàá deputy commissioner of police tó wà ń bẹ̀ ló attend sí wa wọ́n béèrè mo present local government identification mi mo present mo sọ ìlú mi fún wọn nǹkan ibi tí mo ti ń sọ ìlú mi pé ìlú báyìí ni mí agboolé báyìí ni mí èmi ò mọ̀ àwọn ọlọ́pàá tó jókòó pé wọ́n mọ àwọn èèyàn nínú ìlú wa ní Ìpètùmọdù wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì àwọn èèyàn kan ní Ìpètùmọdù táwọn ènìyàn fún wọn ní reply pé sọmọ ẹni báyìí lágboolé báyìí torí èmi tún ti sọ fún wọn pé nínú ilé bàbá tèmi ní Ìpètùmọdù ni wọ́n ti ń jẹ oyè Olúòjé tí èmi ń jẹ yìí nínú ilé bàbá mi náà ti ń jẹ Lódìfì ní Ìpètùmọdù tó jẹ àwọn èèyàn wa náà ló jẹ oyè Lódìfì láti inú agboolé wa tí mo tún dárúkọ ẹni tó jẹ oyè Lódìfì pé Lódìfì inú agboolé wa ni wọ́n ń pè ní olóyè Kẹ́hìndé Òrósànyà olóyè Olúòjé Ìpètùmọdù ni wọ́n ń pè ní olóyè Adéwálé Benjamin àná oyè bíi mẹ́rin là ń jẹ́ nílé wa Ìkọ́làbà ilé wa ni olórí ẹbí gbogbo ilé wa pátápátá ẹni tó jẹ́ olóyè Ìkọ́làbà ó ní bàbá gbogbo wa àwọn ọlọ́pàá yẹn ti mẹ́sẹ̀gì wọ́n ti béèrè ìgbà táyà mo wá sọ̀rọ̀ délẹ̀ tán mo sáré pọ́lọ́pàá kan dìde ó fọ etí ko ọ̀gá wọn létí wọ́n wá ní kó sọ̀rọ̀ wọ́n ní òun ti ṣèwádìí mi ibi tá a jókòó sí wípé ilé Àgbọ̀n ni mo ti wá kankan ni mo ti wá pé wọ́n ti ẹ̀ sọ débi wípé èmi gan jẹ oyè Ọbàtálá ní Ìpètùmọdù tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ìdí tí aṣọ funfun ṣe wọ́pọ̀ nínú aṣọ mi tí mo máa ń wọ̀ nìyẹn torí funfun náà mo wọ̀ dé bẹ́ẹ̀ njọ́ náà pé olóyè Ọlọ́bàtálá ni mí ní Ìpètùmọdù kó tó di pé mo lọ jẹ ọba Yorùbá ní Gàdùmọ̀ ní Kogi abádẹ yanjú yẹn la fi kúrò níbẹ̀ pé wọ́n pe orúkọ tí wọ́n ṣe yẹn bákan pé false alarm àbí kinní kan ṣe mọ àwọn agbófinró àtàwọn amòfin wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn. ìtanilólobó ayédèrú àbí ayédèrú ìtanilólobó. pé òun ni wọ́n ṣe yẹn adẹ̀ lọlé ìgbà tó wá di on the 3rd wọ́n kàn déédéé kó ìbọn dé èmi wà nù sitting room báyìí náà ni tí mo jókòó asáǹgbọ́ọ̀rù tán pariwo Olúòjé yẹn dà kó Olúòjé yẹn bọ́ta nǹkan kan àmọ́ bí ẹni tó ṣí géètì fún ẹ tán fi wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ tán ti ń pariwo yẹn ni àwọn èèyàn mi tó dúró tì mí àti kan lára àwọn olóyè wa ló ti sọ fún mi pé kábíyèsí ẹ lọ farapamọ́ ẹ wọnú ìyàrá kẹ lọ farapamọ́ mo kọ́ fẹ́ bọ́ta olóyè yẹn olóyè Akọgun Ọlá Àjànàkú ó ní kí n wọnú ilé lọ n bá dẹ̀ wọ inú yàrá n bá bọ́ta mo kàn gbọ́rú bọ́n ni báwo náà tún yìn mí mo sá farapamọ́ sí inú ilé àwọn alálẹ̀ sádà bòbò mi nínú ibi tí mo farapamọ́ sí nínú yàrá mi yẹn náà ni mi ò kọjá inú ilé yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti wọ́n ti sá olóyè yẹn ládàá wọ́n ti fọ́ nǹkan mọ́ lórí ìyàwó ẹ̀ ti sunkún wọ́n ti pọkọ òun o wọ́n ti pọkọ òun o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìbọn nílé wọ́n ti yìnbọn fún gbogbo mọ́tò mi. It's too much o. ìyàwó mi ti ń gbọ̀n àwọn aranulé èrò dẹ̀ pọ̀ nínú ilé mi táwọn tán wá fún meeting development ìlú wọ́n bá wọlé wọ́n fìbọn tó àwọn èèyàn jáde kúrò nínú ilé ìmí inú àwọn obìnrin tó ẹ̀sẹ̀ wẹ̀ tán tó múra nínú ilé ìhòòhò ni wọ́n mú bọ́ síta gbangba nínú àwọn èèyàn mi tí wọ́n jẹ́ èèyàn community mi
tí wọ́n bá mi wá láti ìta àjọ wá láti Kogi sí South West. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tú gbogbo inú ilé, wọ́n fọ́ gbogbo frame, gbogbo àwọn awọ́ọ̀dù mi tí mo gbà ní Brazil, tí mo gbà ní káàkiri, wọ́n fọ́ awọ́ọ̀dù, wọ́n fọ́ gbogbo fọ́tò mi, wọ́n kó gbogbo ọ̀pá àtìlẹ̀, ọ̀pá àṣẹ adé, wọ́n kó síta, wọ́n dáná sun everything. Wọ́n jí aṣọ kó, wọ́n mú ṣéènì mi, wọ́n kó lẹ̀kẹ̀, wọ́n kó oríṣiríṣi nǹkan, kó fóònù, kó power bank. Bí mo ṣe ń wò wọ́n ní ibi tí mo wà rí ní ìkọjá inú ilé yẹn náà. Olówó obìnrin tó jẹ́ tí wọ́n pè ní olówó obìnrin Lawrence lórúkọ ẹ̀, tí wọ́n pè ní olówó obìnrin, ó ní alága àwọn youth, alága ọ̀dọ́ nílùú yẹn. Òun ló kó àwọn hooligans yẹn sòdì. Òun gangan gbé AK-47 ló gbé dání. ìyẹn ni Mọdákẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni ó yìn ìbọn tó fi fọ́ táyà mọ́tò mi tí mo ń wò báyìí. Ṣùgbọ́n mi ò lè sọ yé wọn, mo mọ̀ pé wọ́n lé ní 30. Ìyàwó mi ló lè sọ yé wọn. Débi pé wọ́n da gbogbo inú ilé mi rú, gbogbo àwòrán inú ilé yẹn wà lọ́wọ́ mi, gbogbo fídíò ẹ̀. Ìgbà tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, mo wà níbi tí mo sápamọ́ sí, mo mú fóònù, mo mú mẹ́sẹ̀jì kan lára àwọn èèyàn mi pé ẹ lọ pe ọlọ́pàá, káwọn ọlọ́pàá wá rescue mi. Of which wọ́n ti sọ síwájú wípé kò sọ́lọ́pàá tó lè mú àwọn, nítorí táwọn wá ṣe gan divisionary police yẹn ó mọ̀ ń pa ẹ̀. ìyẹn ni pé àwọn ọlọ́pàá yẹn ọ̀gá DPO ó mọ̀ sí táwọn wá ṣe. Wọ́n sọ clearly níta gbangba ni. ìyẹn níbi tí ẹ kọ́kọ́ lọ tí wọ́n ní ológbò tátà wọn pé ayédèrú ni. Irọ́ no, ibẹ̀ kọ́. Ibòmíì ni. Inú ìlú Mọdákẹ́kẹ́. Ọlọ́pàá tó wà níbẹ̀, division tó wà níbẹ̀, ọ̀gá ọlọ́pàá yẹn Ògúnṣe kinní kan lórúkọ ẹ̀. Ọ̀gá ọlọ́pàá yẹn wọ́n ló mọ̀ sí táwọn wá ṣe. Èmi wá mẹ́sẹ̀jì àwọn èèyàn mi pé ẹ má lọ sí division Mọdákẹ́kẹ́ o, lókè Òtúbú o, ẹ lọ sí area command nílé Ifẹ̀. Ibẹ̀ ni kẹ́ ti lọ mú ọlọ́pàá. Àwọn sáde area command, àwọn area command á sọ fún wọn pé kán padà sí division. Pé tí division bá wá ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe, pé kán padà wá bá wọn. Wọ́n lọ sí division. Division dẹ̀ dá wọn dúró like 3 hours, odidi wákàtí 3. Àwọn pípù yẹn ti operate tán, wọ́n ti lọ. Wá kù ìyàwó mi nìkan nínú ilé yẹn. Ìyàwó mi ń lọ, ó ń bọ̀, ó ń lọ, ó ń bọ̀. Bẹ́ẹ̀ ni mò ń wò níbi tí mo wà. Wọ́n kò rí mi. Òrìṣà ńlá pa mí mọ́. Ọbàtálá dáàbò bò mí. Mo sáà ń wo náà bó ṣe ń lọ tó ń bọ̀ torí mi ìfẹ́ kóun gan mọ̀ pé mo wà nínú ilé. Tẹ́mọ̀ ọ̀rọ̀ obìnrin kó má lọ pariwo. Ìgbà tó yá àwọn ọlọ́pàá yẹn dé láfta wákàtí 3, lẹ́yìn bí wákàtí 3. Ọ̀rọ̀ táwọn ọlọ́pàá dé, ọlọ́pàá yẹn kàn ní ó yá ẹ má bọ̀, ó yẹ jẹ́ ká máa lọ, kí n máa bọ̀. Ó sábẹ̀ sí ní pariwo mọ́ mi, mo yẹ pariwo mọ́ ni pé kó keep quiet. Pé a sọ fún yín pé àwọn èèyàn kó bọ́n wálé, ẹ̀yin náà dẹ̀ rí tracy ṣe ń wọ́ta bọ́n lẹ̀, ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa ọta àbọ̀n, ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa kíní cartridge, kíní ṣẹ́ẹ̀dì ìbọn tí wọ́n yìn, àyìnkú ọta àbọ̀n, ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa. Wo inú ilé kẹ́wù nǹkan tí wọ́n ṣe, ìgbà ẹlẹ́sẹ̀ wa wọ inú sitting room, ẹlẹ́sẹ̀ wa tún wo ìtí wọ́n damage nínú tán bàjẹ́ nínú ilé mi. Ó ṣẹ̀ṣẹ̀ wá tún rí ọta àbọ̀n kan níbi dining, ó tún mú yẹn náà. Wọ́n banú ilé jẹ́ gidi gan ni. Wọ́n já plate number mi tí wọ́n lọ dáná sun. Plate number tó wà lára mọ́tò mi, DPO yẹn yọ plate number yẹn nínú náà. Oko àṣà bá ṣe wá fẹ́ máa lọ, a ti ń lọ, DPO yẹn wá bẹ̀rẹ̀ sí ní pé Mọdákẹ́kẹ́ Progressive Union president wọn pé kó pàdé òun ní ààfin Ògúnṣúà. Ààfin Ògúnṣúà ni òun gbé mi bọ̀. I'm banning for what? Mi ò save fún bẹ́ẹ̀ náà, ibi tí wọ́n ti rán àwọn èèyàn wá kán wá pa mí ló tún gbé mi lọ. No, o lè gbé mi lọ bẹ́ẹ̀ o. Ó sáà níbẹ̀ ló ń gbé mi lọ. Inú mọ́tò ẹ̀ mo dẹ̀ wà. Ìyẹn mọ́tò tán gbé wá, èmi àti ìyàwó mi. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn mi pé ọ̀dọ̀ Ògúnṣúà ni wọ́n ń gbé mi lọ o, ìmọ̀ tó lè ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ o. Mo ní láti pe kábíyèsí ọlọ́mọnì ọ̀fọ̀kú ọmọnì náà.
ibẹ̀ làwọn náà ti wá ń sọ mi pé wọ́n kó bọ̀ wá sọ́dọ̀ àwọn náà ìyẹn ní ọjọ́ yẹn lọ kan náà. that very day on the 3rd May 3rd wọ́n kó bọ̀ wá káwọn náà mọ̀ tí wọ́n na èèyàn kan tán ṣe ẹ̀sìn yẹn léṣe lọ́dọ̀ pé nìyẹn ni driver wọn. Musa asáde àfin Ògúnṣúà yàtà dọ́dọ̀ Ògúnṣúà ní àbájókòó ló bá ní kán gba fóònù lọ́wọ́ mi nǹkan bóyá kí DPO sì sí fóònù yẹn DPO bá gba fóònù mi ó gba fóònù ìyàwó mi ló bá ní kán máa delete gbogbo information tó lè wà lórí fóònù yẹn. kí ló dé. ìyẹn kábíyèsí Ògúnṣúà ló sọ bẹ́ẹ̀. pásọ̀dù dẹ̀ wà lórí fóònù mi ẹ lè fọ́ọ̀sì mi kí n sí fóònù mi láéláé. wọn sáré anything delete lórí fóònù mi sáwà lọ́wọ́ DPO yẹn wọ́n fi sọ̀rọ̀ ìgbà tán máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tí Ògúnṣúà sọ ni wípé ọlọ́mọnì ibi tí ọlọ́mọnì lọ fún mi pé kí a wà wípé kò nẹ́tọ̀ àti fún mi ní ibẹ̀ pé nítorí wípé tí ọlọ́mọnì bá fún mi níbẹ̀ ọlọ́mọnì táwọn bá fẹ́ kógun ja ọlọ́mọnì pé ọlọ́mọnì máa ní èèyàn lẹ́gbẹ̀ẹ́ láti sọ́pọ́ọ̀tì ọlọ́mọnì. wọ́n sá ní pé a lè máa àwọn ó lè máa gbìjà ọlọ́mọnì pé then ọlọ́mọnì abẹ́ àwọn ló yẹ kó wà pé abẹ́ àwọn ló yẹ kó wà nǹkan èèyàn fún wa ló kó babẹ̀ ẹ̀nà abẹ́ yín ló yẹ kó wà kò sá ìyẹn ò kan èmi ẹ̀yin ní ká ẹ yanjú ọ̀rọ̀ wọn kálukú sásọ gbá sàwó làfikúrò mbẹ́njọ́ yẹn láti wá padà sí àìsẹ̀ wá lọ sí division láti division làwọn èèyàn mi ṣẹ̀ṣẹ̀ wá gbé mi àìsẹ̀ wá kúrò ní ibẹ̀ lọ sí wá sí ibi tí mo wà yìí. So a dẹ̀ kọ́ kó tó mo gbà a kúrò ní ọjọ́ Sunday náà wá ká wa mọ́lé ìgbà tó di Monday ẹ̀ ni DSS pè wípé àwọn fẹ́ rí ọlọ́mọnì ìgbòdì Tuesday ní ọlọ́mọnì lọ síbẹ̀ wọ́n mú mi dání àwa lọ petition náà ni wọ́n tún mú lọ sọ́dọ̀ DSS pé ọlọ́mọnì gba Fúlàní àtúndébẹ̀ àwọn ọlọ́run DSS ní àwọn ti lọ fọ́ gbogbo ibi tán ní Fúlàní wà àwọn ò rí Fúlàní Fúlàní wo lọ́lọ́mọnì gbà wọ́n bá náwó sí mi pé táwọn gbà rí kì í ṣe Fúlàní and wọ́n kó bọ̀ wá bá ní ọjọ́ Sunday kódà wọ́n kó bọ̀ wá bá àwọn náà jọ yẹn di ọ̀gá DSS ní for what pé kí ló dé tí wọ́n bá léèyàn níbì kan tẹ́ Fúlàní dáhùn láàmú bí kan tó wá sílùú ní orí ilẹ̀ bàbá ẹ̀ nínú ibi tí wọ́n ti jọ ń sọ èdè kan náà kẹ́yìn náà tó wá kógun kẹ́ gbógun tì kẹ́ tún kó mọ̀ tì í kí ló tẹ̀yìn Yorùbá ń ṣe báyìí kí ló tẹ̀yìn ṣe báyìí náà ó sá dojú kọ àwọn ará Mọdákẹ́kẹ́ tó wá ń jọ yẹn ó ní kán lọ ṣàtúnṣe o kán lọ ṣe àtúnṣe kò sọ jù yẹn lọ ìgbòdìjọ́ kejì èmi competition lọ sí DSS office yẹn náà same office wọ́n bẹ̀rẹ̀ wọ́n invite wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lọ́tùn lósì wọ́n wá pè wọ́n pé ẹ jẹ̀bi ọ̀rọ̀ yìí o àfi kẹ́ lọ ṣe àtúnṣe o wípé táwọn bá ní káwọn mú ọ̀rọ̀ ìbò ṣe rí táwọn bá ń lú ọ̀rọ̀ ìbò ṣe rí yóò ta àbùkù bá Ògúnṣúà gan gbogbo nǹkan ẹni tẹ́ ìbàjẹ́ ẹ lọ túnṣe lọ máa bẹ́ẹ̀ ṣe máa ṣe àtúnṣe ṣe máa ṣe ìpàdé pẹ̀lú ọlọ́mọnì àti Olúòjé kẹyànjú ẹ̀ láàrin ara yín torí ọ̀rọ̀ ọba tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ wọ́ọ̀nù olówó obìnrin pé kó má kó ìbọn kiri mọ́ o pé if not so táwọn bá tún gbọ́ tó tún kó ìbọn kiri lọ máa fìbọn káwọn èèyàn mọ́lé kiri pé kò ní láìkì nǹkan táwọn á ṣe fún o but ó yà mí lẹ́nu pé DSS lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lọ́jọ́ náà commissioner for transport of Ọ̀ṣun state wà lórí ìjókòó kíní ẹ̀ wá mú mi máa rò pé àbí nǹkan míì ti wọ ọ̀rọ̀ yìí àìrí criminal ìwọ̀nù criminal ẹni tó yẹ kẹ́ mú lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìṣẹ́ sọ̀rọ̀ wọn ò gbégbèsè lórí ẹ̀ wọn náà fún wọn lọ́sẹ̀ méjì kan fi gbégbèsè wọn ò gbégbèsè mo pe àwọn DSS pé wọn ní ká tún fáwọn lọ́sẹ̀ kan wọn ò gbégbèsè ó tún di ọ̀sẹ̀ míì tún gorí ẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́rin wọn ò gbé ìgbésẹ̀ mo lérò pé yẹn ló mú àwọn èèyàn wa tí wọ́n fi kọ̀ǹtáàtì Sara report kí ilé ìwé ìròyìn yẹn tó gbé jáde kó tó di pé ẹ̀yin náà gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri orí ayélujára bí ó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n à ń retí tí ìjọba fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí lóòótọ́ ni àwọn bàbá Ògúnṣúà sọ wípé kò sí tó fẹ́ ṣe àwọn èèyàn tó kò bọ̀ wá bá mi pé nítorí àwọn mọ̀yàn àwọn dẹ̀ nẹnu
àwọn èèyàn ńláńlá wà nílùú àwọn wọn rẹ̀ ti sọ tó yẹ pé wọ́n máa ń ṣe gbé bẹ́ẹ̀ náà lóòótọ́ wẹ́ ó kù wọn ó kó Olódùmarè tó yẹ pé bẹ́ẹ̀ náà ni Nàìjíríà ṣe ti bàjẹ́ tó débi pé kò sí ìdájọ́ ó kù wọn ó kó Olódùmarè ní sọ́jú yẹn lọ kò jù bẹ́ẹ̀ lọ bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn ẹ ṣé mo dúpẹ́. kábíyèsí ó lágbára gan-an àfi bí mo ṣe ń gbọ́ lẹ́nu yín báyìí ìgbà tí mo kọ́kọ́ rí mi kọ́kọ́ gbàgbọ́ bó tilẹ̀ jẹ́ pé èmi náà mo kọ́ ń pa rẹ̀ ìgbà tí mo rí ní ìròyìn rẹ̀ ní Sahara èmi náà mo gbé sórí ìkànnì mi gbogbo wa bá sọ pé irọ́ ni o àwàdà ni o àhesọ lásán ni o wọ́n kàn fẹ́ fi jẹ ni o wọ́n kàn fẹ́ fi bà àwọn kan ló kọjẹ́ ni o kábíyèsí ẹ kú yíyọ Ọlọ́run ẹ kú àkóyọ a sì dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ pé tí ẹ bá ṣe àwọn alálẹ̀ wa tí ẹ ṣe àwọn òrìṣà wa ibo ni ẹ bá wà lónìí. ó ti lọ náà nìyẹn àbí kábíyèsí olódùmarè. àbí wọ́n bá yìnbọn bí ìbọn ò bá pààyàn ìbí èèyàn kan náà yìnbọn fún jìbọn òpá tán là ní nǹkan lórí yẹn ẹ mọ̀ wọ́n á mẹ́sọ̀ pé àwọn lẹ̀ ní nǹkan lórí mo kú fún nǹkan tó máa lọ torí irú akọgun yẹn náà wọ́n yìnbọn náà wọ́n ṣaládàá ìgbà tí ò wọlé tí ò sí ni wọ́n fọ́ ní nǹkan lórí a lè dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé kò sí ẹ̀mí tó bá lọ ó tiẹ̀ pọ́n fẹ́ sọ ìyàwó mi sínú iná lọ́jọ́ náà so bí ó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn kò sí àwítúnwí asán mọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó dúró tì mí pátápátá mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Ọdẹ́dọ̀yìn Táíwò Michael tí wọ́n jẹ́ ọlọ́mọni ọ̀fọ̀kú ọmọni nítorí wípé bàbá náà àná ń sá sókè sá sódò láti ìgbà náà ni títí di àsìkò yìí Olódùmarè á lọ́ra ẹ̀mí wọn fún wọn ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ káàró òjìrè kò ní dàrú kákan nífẹ̀ẹ́ ara wa nílẹ̀ káàró òjìrè òun ló ṣe kókó ló ṣe pàtàkì. kábíyèsí lẹ́yìn gbogbo yánpọnyánrin àti gbogbo àwọn rògbòdìyàn yìí tẹ́ lọ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n ní wọ́n fún wọn ní gbèdéke ìgbà báyìí kó fi yanjú ẹ̀ tí wọ́n dẹ̀ yanjú ẹ̀ ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ míì tí ẹ ti gbé bóyá láàrin lọ́balọ́ba torí ẹ mọ̀ pé ọ̀rọ̀ lọ́balọ́ba ni bóyá ó ní àwọn ọba kan bóyá tí wọ́n dá sí tàbí tí wọ́n fẹ́ dá sí tàbí tí wọ́n ń gbèrò àti dá sí láti má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó fẹ̀ ju bí ó ṣe yẹ lọ. àwọn ọba kan wà tí wọ́n gbọ́ sí tí mi ní lè dárúkọ nítorí pé òun ṣe wọ́n ní kàyéfì ṣẹ̀dẹ̀ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní a máa ń wọ̀rẹ̀ kọ́rẹ̀ ní àkí wọ́tàkọ́tà kí wọ́n má sọ wọ́n di ọ̀tá mo sì ti kàn sí ẹni tó jẹ́ tó ń darí ọ̀rọ̀ tó ń bọ́ sórí afẹ́fẹ́ ní ààfin bàbá wa Ọọ̀ni mo fi tó létí tó jẹ́ Ọ̀túnba Ọláfárẹ́ Moses. ìyẹn ni pé ká máa retí wípé àtúnṣe yóò wáyé ní kópẹ́kópẹ́. ká nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n látọ̀dọ̀ àwọn tó jẹ́ DSS mi ò rí anything gbọ́mọ́ látọ̀dọ̀ wọn ṣùgbọ́n ó dàpẹ́ pé mò ń gbọ́ pé ó ti ń bọ́ sọ́wọ́ àwọn agbófinró. kábíyèsí ǹjẹ́ lára àwọn tí ó wà ní ilé lọ́jọ́ náà ǹjẹ́ a lè rí ẹnìkan tàbí ẹni méjì tí ó tó lè sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. ká ní ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ ni màá ní kí wọ́n wá bá mi níbí ṣùgbọ́n ẹ̀yin èèyàn kan ìyàwó mi wà àwẹ̀ ó wà ńbẹ̀ òun ganan fẹ́ sọ sínú náà ńjọ́ náà. wọ́n fẹ́ sọ odidi olórí sínú náà. wọ́n fẹ́ sọ sínú náà wọ́n fẹ́ súnmọ́ property mi tán sùn. àyàmọ́ kò wọ́n o. ọba ló rán wọn ń ṣẹ̀. ẹrù sì bá wọn. ọba ló rán wọn ń ṣẹ̀ Ògúnṣúà ló rán wọn ń ṣẹ̀ alágbára lẹni tó rán wọn ń ṣẹ̀ so wọ́n lè ṣe anything tó bá wù wọ́n because Ògúnṣúà mọ̀ọ́yàn wọ́n dẹ̀ nágbára wọn nípò àwọn èèyàn wọn wà níjọba. tó bá wá rí bẹ́ẹ̀ kábíyèsí ǹjẹ́ a lè gbọ́ ọ̀rọ̀ kan tàbí méjì látẹnu olórí. ó sọ dáadáa ẹ lè gbọ́ ẹ ṣeun. olórí kábíyèsí yìí ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan wípé àwọn kan wá ká àwọn mọ́lé
wọ́n dẹ̀ ba ilé jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé ẹ̀yin náà dẹ̀ wà lé ní ọjọ́ yẹn. Olórí, ǹjẹ́ ẹ lè bá wa tàmọ́lẹ̀ díẹ̀ sí kí ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn gangan, kí ni báwo ló ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin rí ní ọjọ́ yẹn? Inú compound, like inú ilé la wà níjọ́ yẹn tí kábíyèsí ṣe meeting pẹ̀lú àwọn èèyàn wọn, everybody wà nílé. So ṣàdédé la gbọ́ ariwo láti ta wípé Olúòjòyè dà, like Olúòjòyè yẹn kọ́kọ́ bọ́ta, bẹ́rù ṣe bà wá, like àwa táwa nílé ẹ̀rù ti bà wá gan. Wọ́n wá ní àwọn wo nìyẹn, ìgbà tó máa lọ yọjú wọ́n ti já gate, like wọ́n ti ṣí gate wọlé, wọ́n ti já lẹ́kùn wọlé, wọ́n ti já gate wọlé, wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn. So kíá lára àwọn èèyàn kábíyèsí, àwọn ló wá ní kí kábíyèsí wọlé kán wá bí sápamọ́ sí pé kán má jáde sí wọn. So máyìn ló wá bọ́ta, wọ́n lọ bá wọn ta, wọ́n bá wọn drag, like wọ́n bá wọn drag ọ̀rọ̀ káwọn pípẹ́ yẹn má bàa ráyè wọlé. Wọ́n bá wọn drag ọ̀rọ̀ yẹn ta pé kí ló ṣẹlẹ̀, kí nìkan tó wá àwọn yẹn wá ní kábíyèsí ni wọ́n wá pé kán bọ́ta, tó bá ti lè bọ́ta pé kò sí wàhálà pé àwọn náà bá lọ́rọ̀. Máyìn ní rárá pé wọn ò lè rí kábíyèsí, like pé kábíyèsí ò sí láràndì, wọn ò sílé, bọ̀ wọn ò dẹ̀yìn. Wọ́n ní wọ́n sọ pé kábíyèsí wà nílé ńjọ́ yẹn, wọ́n náà sọ fáwọn pé kábíyèsí wà nílé. So kábíyèsí ṣàwọn ibi sápamọ́ sí ńjọ́ yẹn kó tó di pé àwọn pípì yẹn, mo rò pé bí wọ́n ṣe bá wọn, bí máyìn ṣe bá wọn argue, wọ́n ṣe bá wọn drag ẹ̀, tó ń rí pé máyìn ò fẹ́ jẹ́ kí àwọn ráyè wọlé náà bẹ̀rẹ̀ sí nílé máyìn nìyẹn, wọ́n bẹ̀rẹ̀ sí nílé wọn nìyẹn. Máyìn wá ń pariwo pé ká ṣílẹ̀kùn, ebi wọ́n ti fi ìbọn, wọ́n ti fi já ilẹ̀kùn yẹn, wọ́n fi já wọlé. So bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nílé máyìn tó ń lé káàkiri náà wá mú mọ́bì kan tó ń ṣàbẹ̀rẹ̀ sí múlò, ìyàwó wọn wà nílé, ibẹ̀ ìyàwó wọn ti ń pariwo nílé pé wọ́n ti gúndù ìyàwó wọn, wọ́n ti gúndù ọkọ wọn, wọ́n ti pa ọkọ wọn, pé wọ́n ti yìnbọn lù wọ́n, jọ pé bí ìbọn wọn yẹn ò wọlé àbí wọ́n ṣá wọn ládàá kò wọlé, wọ́n ṣe fi òkúta wọ́n yẹ fi là mọ́ wọn lórí nìyẹn. So later wọ́n ṣe wá ṣàwùlù máyìn, àwa ráyè bọ́ta, wọ́n wá fìbọn, àwọn kan wọlé wọ́n wá fìbọn tì wá bọ́ta, èmi náà wá bọ́ta pẹ̀lú wọn, mo wá lọ sí ìta níbi tó ń wá bẹ̀rẹ̀ sí kó àwọn èrò láti inú ilé, gbogbo property everything wọ́n wá kó lọ síta, wọ́n wá bẹ̀rẹ̀ sí dáná sun wọn pẹ̀lú àwọn èrò tó wà ń ta. Wọ́n kó àwọn ohun ìní tó wà nínú ilé, gbogbo property wọ́n kó síta, wọ́n bẹ̀rẹ̀ sí dáná sun. So èmi náà wá pẹ̀lú wọn ta yẹn, torí wọ́n ti wá mú máa yẹn, wọ́n ti mú kúrò nínú compound ibi tó ń wù dẹ̀ sí, wọ́n ti wá bọ́ sí, wọ́n ti mú bọ́ta. Mo wá rẹ́jẹ̀ lára wọn, ẹ̀jẹ̀ ti kún gbogbo ara wọn, fún wọn wọ́n bàjẹ́, wọ́n sọ sínú náà lọ́sàn-án gbáìgbáì níta yẹn, torí mo wà ń bẹ̀ pẹ̀lú wọn. So ibẹ̀ tí mo ti wá ń bá máa ń kan sọ̀rọ̀ lára àwọn pípù yẹn, torí gbogbo wọn dá mask bójú ni, àwọn kan ò dá, wọn ò fi wọn ló mask, torí mi ì mọ àwọn youth, mi ì mọ anybody, torí èmi náà mi ò ń ṣe ọmọ Mọdákẹ́kẹ́, bọ̀ mo mọ máa tó jẹ́ olórí ọ̀dọ́ wọn yẹn, mo mọ̀ àwọn ò dá àwọn kan bójú lọ́jọ́ yẹn, ìyẹn ò lo anything, òun yẹn kọ̀ wọ native lásán ni, ó dẹ̀ gbé ìbọn dání. So mo ti wá ń bá máa kan wà ń ta, mo wá bá sọ̀rọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi kó bọ̀ wá. Wọ́n ní Olúòjè náà wá wípé wọ́n sọ pé Fúlàní ni wọ́n. Mo wá ní báwo náà ṣe jẹ́ Fúlàní. Wọ́n wá ní kí n fìyẹn lẹ̀ pé kinní kan pé èèyàn tó rán àwọn náà sọ pé Fúlàní ni wọ́n, pé kọ́ wá pa wọ́n. Mo wá ní ẹ̀yin fúnra yín, èèyàn tó rán yín fúnra yín gangan, èèyàn tó rán yín yẹn ó mọ̀ pé kò ń ṣe Fúlàní. Èèyàn jẹ́ orúkọ wọn jẹ́ Adéyínká Adéṣínà Ọbáwálé, báwo náà ṣe wá jẹ́ Fúlàní. Ó kọ Lárúbáwá gò sí ńbẹ̀. Kí lẹ wí? Ó kọ Lárúbáwá gò sínú ọkàn, kò sínú orúkọ wọn, báwo làwọn ṣe wá jẹ́ Fúlàní. Wọ́n ṣe wá sọ̀rọ̀, ó wá ní wípé báwo lèmi ti jẹ́. Mo ní kí ló ṣẹlẹ̀, mo ní kí lẹ̀yin fẹ́ mọ̀ fún, mo lèmi nìyàwó wọn. Ibi tí mo ti wá sọ̀rọ̀, wọ́n wá ní kán sọ mí sínú náà, táwọn pípù tó wá bẹ̀ kán sọ mí sínú náà. Ibi tá a ṣe máa wọ́n ní wọ́n ṣe máa sọ mí sínú náà fún kíni yẹn. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe yìí wọn ò ní ìdẹ̀, wọn ò ní gbogbo rádàdà tó ń ṣe yìí wọn ò ní ìdẹ̀ rárá. So aṣáájọ argue mo fà fi kúrò ńbẹ̀, mo wá tún padà wọlé, mo ṣàbẹ̀rẹ̀ sí kó gbogbo ẹrù jáde, wọ́n bẹ̀rẹ̀ sí dáná sun àwọn ẹrù yẹn, wọ́n dáná sun, wọ́n wọnú ilé, wọ́n jálẹ̀kùn. Mo tún wà pẹ̀lú ìyàwó landlord wa tó wà ńbẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí tó ń sun ẹkún pé wọ́n ìbọn wọlé láti ojú window kìíní kan. Wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ní kó má bínú, kó ṣàkó àwọn ọmọ wọn sínú yàrá, kó má jẹ́ kí anybody àbí kí kankan má lọ affect àwọn ọmọ yẹn. So later ló wá ní mo ṣàwọn gbariwo láti ta pé ìyàwó ẹ̀hún dà, torí àwọn kọ́kọ́rọ́ kan wà lọ́wọ́ mi, mo tilẹ̀kùn. So wọ́n ní ìyàwó ẹ̀hún dà, mo wá lọ bá wọn. So wọ́n wá ní kí n ṣí ilẹ̀kùn kitchen. So mo ṣàwà fẹ́ ṣí ilẹ̀kùn kitchen yẹn, mo wá rí pé kí yẹn ò ṣí ilẹ̀kùn yẹn mọ́, wọ́n ti fi ìbọn ba ilẹ̀kùn yẹn jẹ́. So wọ́n wá padà, wọ́n wá ní kí n sún sẹ́yìn, wọ́n ṣe wá fi ẹsẹ̀ ti
ilẹ̀kùn kitchen yẹn wọ́n ṣàjà wọlé wọ́n wá rí pé kò sí anybody nínú kitchen wọ́n gbabẹ̀ dé ẹ̀yìnkùlé kò sí anybody ńbẹ̀ wọ́n wá bọ́ta àtàn wá bọ́ta everybody wọ́n wá gbogbo àwọn èèyàn tó wà ń ta gbogbo wọn ṣáà wà ń ta àtàn rí pé wọn ò rí ẹni tán wá wọ́n wá kó wọ́n ṣàwá pa àwọn tó kù wọ́n wá lọ. So àwọn nǹkan tí wọ́n ṣá gbogbo àwọn nǹkan tó ń jí gbogbo àwọn drinks àwọn wine àwọn ẹrù tó ń kó gbogbo ẹ̀tọ́ àwọn ilé tó ń lè kó lọ wọ́n kó lọ àwọn drinks tó ń kó bọ́ta wọ́n kó àwọn kan lọ àwọn kan wọ́n mú ta ń bẹ̀ wọ́n mú ta ń bẹ̀ níta ń bẹ̀ níta gbangba níta ń bẹ̀ wọ́n mú so mo ṣá mo ń ràn nítorí mi ìmọ̀ nǹkan tí mo lè ṣe mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe kó tó di pé gbogbo wọn ṣá kó rádaràda wọn lọ. Olórí ẹ kú yíyọ Ọlọ́run ẹ kú àkóyọ ṣùgbọ́n àwọn tí ó wá ní ọjọ́ yìí wọn ò tó bí mélòó. Àwọn tó wá ń jẹ́ yẹn pọ̀ láì wọ́n pọ̀ gan wọ́n pọ̀ wọ́n máa ju 30 lọ láwọn tó wá yẹn. tí wọ́n láwọn wá Fúlàní. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé ilé ọmọ Yorùbá ni wọ́n wá. bẹ́ẹ̀ni. ó lágbára o ká ṣáà dúpẹ́ ká dúpẹ́ lọ́wọ́ orí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. wípé wọ́n sun ara wọn ná bí wọ́n ṣe fẹ́ ṣe. tó bá lọ jù bẹ́ẹ̀ lọ kí wọ́n ní àbámọ̀ wí. ó lágbára o. ìgbà tí wọ́n máa lọ tán yẹn àwọn ẹni tí wọ́n ṣe léṣe àṣewà ní àràǹdìgbà yẹn pẹ̀lú àwọn èèyàn kábíyèsí bọ̀ mi ò mọ pàtó ibi tí kábíyèsí wà èmi ṣáà mọ̀ pé inú ilé náà wà mi ò mọ pàtó ibi tán wà rárá so máa tí wọ́n ṣe léṣe yẹn àwọn ló wá sọ fún mi pé kábíyèsí wà nílé bọ̀ pé inú ilé náà wà bọ̀ èmi ò mọ bí pàtó tán wà rárá. ìyẹn ni wípé gbogbo ìgbà tí àwọn aráabí ń ṣọṣẹ́ inú ilé ni wọ́n wà kábíyèsí wà nínú ilé bẹ́ẹ̀ ni inú ilé náà wà kò síyàn tó mọ even èmi gan mi ò mọ ibi tán wà. kábíyèsí Olódùmarè. mi ò mọ ibi tán wà. kábíyèsí so máyẹ̀ wá ní inú ilé ni wọ́n wà ibẹ̀ mo ṣáà ti wá dúró torí àwọn tó kù wọn ti ń kó wọn lọ láì wọ́n ti lọ hide wọn àwọn míì lọ lọ́ọ̀jì sí òtẹ́ wọ́n ṣáà gbọ́ àbí forí pamọ́ sí torí àwọn pípín yẹn ṣì wà láràndì gbà yẹn wọ́n ṣì wà láràndì wọ́n wá ń gàràndì ni so ìgbà tí àwọn tó kù wá lọ everybody ti wá lọ wá pè mí nìkan torí mi lè kúrò nílé torí wọ́n ṣáà sọ fún mi pé inú ilé ni kábíyèsí wà mi ò jẹun kúrò nílé mo wá mú kọ́kọ́rọ́ dání mo wá tilẹ̀kùn nítorí pé wọ́n ti wá pa àwọn ọlọ́pàá àwọn ara èèyàn wọn pé kán lọ pe àwọn ọlọ́pàá pé kán wá rescue wọn nílé so èmi wá wà nílé mo wá ṣàwà mo ń tilẹ̀kùn mo ń bọ̀tà mo ń wọlé bọ̀ mi ò mọ ibi tán wà mi tí rí wọn gbà yẹn mo ń bọ̀tà mo ń wọlé mo ṣàwà mẹ́sàgì lára àwọn olóyè wọn pé báwo wà ní ṣáwọn ọlọ́pàá yẹn sí ń bọ̀ wọ́n ní wọ́n ti dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó wà ní Mọdákẹ́kẹ́ wọ́n tún dàrẹ́ tí wọ́n padà sí wọ́n náà kọ́ débì kan wọ́n wá dàrẹ́ tí wọ́n padà wá sí police station tó wà ní Mọdákẹ́kẹ́ wọ́n ṣàlàhùn tí ń bọ̀ wọ́n á ní òkè kò sí problem wọ́n ṣàwà dódì wọn ìgbà tí èmi máa wọlé mo wá rí kábíyèsí mo ṣe wá rí kábíyèsí táwọn ọmọ fúnra wọn ṣe wá ara wọn mi kó tó di pé àwọn ọlọ́pàá náà wá dé wọ́n wá fi wá rescue wọn kún un ìgbà tó ọlọ́pàá náà máa wọlé ó wá bẹ̀ sí ń ṣa àwọn ọta ìbọn nínú ilé àti inú compound ó ṣa gbogbo àwọn nǹkan tí ó lè làbí àwọn evidence nǹkan tí kò fẹ́ kí àwọn èèyàn lè àbí kò fẹ́ kí wọ́n lè rí nǹkan so ó ṣá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣá kí ní plate number àwọn tí wọ́n sun níná ó mú yẹn ta ó sọ sínú mọ́tò ẹ̀ lórí pé àwọn wá gbé àwa méjèèjì ìgbà tí kábíyèsí wá gbé wa lọ sí station àwọn rò pé bí station ló gbé wa lọ ó wá ní ọ̀dọ̀ Ògúnṣúà ló wá lóun gbé àwa lọ ìyẹn ọba Mọdákẹ́kẹ́ ló ń jẹ́ Ògúnṣúà so DPO ó wá pè èèyàn kan nínú mọ́tò pé kán wá pàdé àwọn ní palace ibẹ̀ ni kábíyèsí ti wá sọ pé pé ṣé palace ni wọ́n ń gbé wa lọ ni pé ibẹ̀ yẹn ẹ̀mí àwọn safe wọ́n wá ní irọ́ pé palace ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ gbé wọn lọ kó tó di pé àwọn lọ sí station bẹ̀rẹ̀ àti wá dé palace bá ṣe wá débẹ̀ àṣà bá wọn kábíyèsí ńbẹ̀ pẹ̀lú àwọn olóyè wọn náà wọlé èmi wá wò pé ṣé ó ní meeting kan tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ní àbọ̀n tí ń expect wa tẹ́lẹ̀ àwọn tí ń expect pé kán mú wa definitely bí DPO yẹn ti pè wọ́n ká tó débẹ̀ pé òun kó wa bọ̀ torí mi ò expect pé wọ́n ní meeting jọ adébẹ̀ àwọn èèyàn ṣẹ̀wà wọlé bọ̀ wọ́n ṣẹ̀wà wọlé bọ̀ bá àwọn èèyàn kan bẹ̀ so definitely wọ́n ti pè wọ́n tẹ́lẹ̀ kó tó di pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń retí wa tẹ́lẹ̀ ká tó débẹ̀ bá a ṣe wá débẹ̀ mo ṣáà rí i pé wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe gbá ló wá lóyún kábíyèsí wọn wá sọ̀rọ̀ pé torí wọ́n béèrè pé kí ni wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kankan
wọ́n sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan ibẹ̀ ni kábíyèsí wá dìde pé wọ́n ní wọ́n kó àwọn wípé àwọn pípù kan kó ìbọn wá wípé àwọn kan kó ìbọn wá so DPO náà tún sọ fún bàbá ò sọ̀rọ̀ kan lórí ẹ̀ wọn ò sọ̀rọ̀ kan lórí àwọn tó kó ìbọn wá rárá bọ̀ wọ́n ṣáà ń kí wọn nílò pé kán kúrò ní Modákẹ́kẹ́ pé kán kúrò ní Modákẹ́kẹ́ wípé wáyé tí wọ́n máa fi lọ gba wọ́n máa lọ sọ́dọ̀ Ọlọ́mọnì lọ gba ilẹ̀ àbí wọ́n fẹ́ lọ sẹ́tù síbi kan láì wá bí Ọlọ́mọnì wá sọ fún àwọn níbi táwọn wà wípé Ọlọ́mọnì kankan ní àṣẹ láti tẹ̀wọ́n dó sí ibi tí wọ́n wà wọ́n fẹ́ fún wọn so bàbá yẹn ṣá sọ̀rọ̀ yẹn kábíyèsí yẹn wọ́n sọ̀rọ̀ pé wọ́n gbúdọ̀ kúrò ní Modákẹ́kẹ́ tí wọ́n bá lẹ́mìí wọ́n ń lò la fi kúrò bẹ́ẹ̀ jọ yẹn. A dúpẹ́ lọ́wọ́ yín olórí fún ìmọ́lẹ̀ tí a ti wá tàn sí ọ̀rọ̀ yìí. A ní ìgbàgbọ́ wípé rògbòdìyàn tó ń lọ lọ́tùn lósì lórí ọ̀rọ̀ yìí yóò ní ojútùú ní kópẹ́kópẹ́. Ẹ ṣeun, a dúpẹ́. Ẹ ṣeun. Ẹ kú ìkàlẹ̀ kábíyèsí. ẹ ṣeun. Kábíyèsí nǹkan kí bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ dé láti ọ̀dọ̀ olórí yín láti gbọ́ tẹnu wọn. Wọ́n ròyìn ilẹ̀kùn ṣùgbọ́n ká ṣá máa dúpẹ́ náà ni ká ṣá máa dúpẹ́. Kábíyèsí kí wá ní ṣíṣe tó kù báyìí? Kò sí ṣíṣe kò sáìṣe mo ti sọ síwájú lẹ́ẹ̀kan ẹjọ́ wà lọ́wọ́ àwọn ìjọba tó yẹ pé kábíyèsí Joseph Toríọlá Ògúnṣọ̀ún Mọdákẹ́kẹ́ lágbára jùjọba lọ ẹ pé nítorí pọ́ndẹ̀mọ̀ èèyàn náà tí wọ́n sọ páwọn mọ̀yàn àwọn náwọn èèyàn ńlá àwọn náwọn èèyàn ní ipò níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó kù wọn náà ó kù Olódùmarè ó kù àwọn alálẹ̀ mi lágbára tí mo fẹ́ sá mi ní oògùn mi ní nǹkan kan mi ní oògùn mi ìgbójúlé nǹkan kan kọjá Olódùmarè. Olódùmarè kò sì ní padà lẹ́yìn yín. Àṣẹ. Olódùmarè yóò gbé yín níjà. Àṣẹ. Kò ní fi yín lé àwọn ọ̀tá lọ́wọ́. Àṣẹ. Kábíyèsí àwọn kan ni ó ṣáà tó ti ń ṣe agbátẹrù yín tó ti ń gbá yín tọwọ́ tó ti ń gbá yín tẹsẹ̀. Màá fẹ́ kí ẹ dúpẹ́ lọ́wọ́ ọ̀kan tàbí méjì wọn ìyẹn tí àyè bá wà láti dárúkọ tí kò bá yẹ sí àyè láti dárúkọ ẹ lè dúpẹ́ lọ́wọ́ wọn ní àpapọ̀. Lákòótán mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Olódùmarè yàn tì mí tán jẹ́ olóyè mo dúpẹ́ lọ́wọ́ wọn gan-an mo dúpẹ́ àtọkùnrin wọn àtobìnrin wọn fún àdúrótì àti àtìlẹ́yìn. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ èèyàn wa Mr. Fọlọ́nṣọ́ Òní Samuel Phoenix Mr. Fọlọ́nṣọ́ Òní Samuel tí àwọn èèyàn ń pè ní Phoenix aláṣẹ àti olùdarí The Empire Hotel pé ó ṣeun ó kú àgbálẹ̀ mi torí gbàrà tá a bọ́rí níbi tá a wà tí a bọ́rí lọ́wọ́ tá a bọ́rí lọ́wọ́ ikú òní àwọn ni wọ́n gbà wá wọ́n pàṣẹ láti ìlú òyìnbó tó wà pé kí máníjà wọn kó ṣètò ibùgbé fún mi tí wọ́n sì ṣe nígbà náà mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi Daniel táwọn èèyàn pè ní Evergreen mo dúpẹ́ lọ́wọ́ òun náà ọ̀pọ̀lọpọ̀ èrò pọ̀ tí mo tún mi lè dúpẹ́ tán mo dúpẹ́ lọ́wọ́ everybody mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Nàìjíríà lápapọ̀. A dúpẹ́ kábíyèsí. Ẹ̀yin aráalé gbogbo Afẹ́nifẹ́re ilẹ̀ káàárọ̀ òjíire gbogbo Yorùbá pátápátá ọ̀rọ̀ lẹ́yìn náà ti gbọ́n o wọ́n ní ẹnu alọ́fà ni àti ń gbọ́ mọ́tá ẹnu oníkàn òun àti ń gbọ́ màún tó ṣe bí ìwé kábíyèsí. Ẹ̀rí mi pa. Òun ẹ ti gbọ́n o pé ọ̀rọ̀ tí ó tẹ́ ń rí kà lórí ayélujára lọ́tún lósì nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kìí ṣe àhesọ ohun tó ṣẹlẹ̀ ni tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ tó wà ńlẹ̀ tí kò tí ì ní ìyanjú. A sì lè rò wípé àwọn tó bá yẹ kí wọ́n dá sí wọn ó dá sí láìpẹ́ tí ọ̀rọ̀ náà tó fi ní ìyanjú. Ẹ ṣeun. Nǹkan tí ẹ bá lérò ẹ jẹ́ kí a mọ̀. Ẹ tẹ̀lé wa
láti máa mọ bí ó ṣe ń lọ síwájú àti síwájú sí. Ẹ ṣeun, àdúpẹ́. kábíyèsí o ojú òpó yìí ò dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mo ti ń gbọ́ yín dáadáa báyìí. Mo kàn fẹ́ béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà ni wọ́n ní pé àwọn kan pé ọba Modákẹ́kẹ́ pé àwọn èèyàn wọn wá ká wọn mọ́lé wọ́n dẹ̀ bà nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé díẹ̀ gan ló kù kí wọ́n gbé olórí kí wọ́n gbé wọn jù sínú iná pé wọ́n bà gbogbo dúkìá ohun ìní àwọn ni wọ́n bàjẹ́ wọ́n dẹ̀ fi fọ́nrán ẹ̀ wọ́n fi hàn mí àwọn àwòrán yẹn náà wọ́n fi hàn mí wọ́n dẹ̀ ní pé ọjọ́ tí àwọn èèyàn náà wá pé wọ́n wá sọ́dọ̀ tí náà wọ́n dẹ̀ ní pé ìdí tó ṣe gbé ìgbésẹ̀ yẹn ni wípé wọ́n ní wípé Fúlàní làwọn pé ẹ gba Fúlàní sọ́dọ̀ pé kí ló dé tẹ́ fi gba Fúlàní sọ́dọ̀. òtítọ́ ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ni kábíyèsí wá sọ́dọ̀ mi ní ààfin ọ̀dọ̀ mi ló kù ọmọ nù bẹ́ẹ̀ni òun kábíyèsí àti àwọn èèyàn díẹ̀ wọ́n á sàtò bíi 10 wọ́n wá bá mi ní ààfin lọ́jọ́ gbà àkọ́kọ́ náà mo ti pàdé olóòjé ní àkọ́ráyédè lẹ́ẹ̀kan rí mo dẹ̀ rí ní ààfin bàbá wọn ní lẹ́ẹ̀kan rí tó jẹ́ ìgbà méjì tí mo rí bàtò dọ́dọ̀ mi ó ti pẹ́ sásìkò yẹn díẹ̀ ó dẹ̀ kí níjọ́ yẹn wọn àtàwọn èèyàn ni wọ́n jọ wá ó ní òun wá bá mi láti ràn àwọn lọ́wọ́ ìrànlọ́wọ́ làwọn wá sọ́dọ̀ mi mo dẹ̀ bí ìpínlẹ̀ ìrànlọ́wọ́ wo ló bá wá ó ní Gàdùmá ní Kogi State bẹ́ẹ̀ni bí kábíyèsí wọ́n ti fi òun ṣe olóòdì Òjépẹ̀tù ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ tó mú kí àwọn sípò padà wọ́n á béèrè pé kí ni irú ìṣẹ̀lẹ̀ yẹn kì í kí Yorùbá tó sá níbi kan lórí nǹkan tó lé wa bẹ́ẹ̀ni kábíyèsí ó wá sọ fún mi ó ní ẹ̀kún omi ó lọ kọ́kọ́ bá wọn jà wọ́n torí pé ibi tí táwọn wà ó ló súnmọ́ omi ó lè kejì ó ní kidnapper ọláwọn Fúlàní herdsmen onáńdà àwọn láàmú méjèèjì náà ni ò ṣe dúró de o ẹ̀ ń dúró de omi olùdá rẹ̀ lọ bẹ́ẹ̀ni ẹ bá dẹ̀ dúró de Fúlàní herdsmen yóò wọ́n sábà máa fi gbé tí ò bá lówó lọ́wọ́ ó lè ti bẹ̀ lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni kábíyèsí onírúurú ìrànlọ́wọ́ wọn ló wá lọ́dọ̀ mi ó ní àwọn èèyàn ó níbi táwọn ti máa dá oko tí wọ́n ti máa gbin bí ẹ̀gẹ́ iṣu ọ̀gẹ̀dẹ̀ olùgbogbo nǹkan bẹ́ẹ̀ tẹ́nu ń jẹ wọ́n sọ fún ọmọ àlùkò gangan ní ẹ̀wọ̀ olóòjé ó ní ọmọ àpótúmọ́dù ló pé bàbá rẹ̀ Pétu ni pé olóòjé tó wà ní Pétu náà pè ní Òde Ìpétu ó lè sọ fún pé wẹ́n tó wá pé Pétu yẹn if I not local government yẹn if I not local government mo wà kò tí ì tí tó burú bẹ̀ yẹn tí Yorùbá bá lọ sájò ọ̀bá gbé á sàpadà sílé bẹ́ẹ̀ni kábíyèsí ọ̀dọ̀ ọ̀kan náà bàbá yìí náà ti ta padà sí àwa tá a jọba lórí ilẹ̀ kọ̀ọ̀kan náà lájẹ́ bàbá fún àwọn tó wà lábẹ́ wa mo ní ìtì rí bíi bẹ́ẹ̀ bọ́ọ̀dì ìwọ ló bá mi sọ̀rọ̀ báyìí àjọgbé rí àwọn tó kó wáyé àjọgbé rí mo ní tẹ́mi tó so gbogbo màá pe lọ́ọ̀yà mi dẹ̀ máa ṣèwé tẹ́ bá ti lè sáìn ẹ̀rẹ̀ lọ pé ká dáfíd ní court òfin tó ń bẹ níbẹ̀ tẹ́ bá ti tẹ sáìn ẹ̀yìn ó ti parí lórí àwọn òǹjalè lọ́dọ̀ wa ń bì tẹ́ bá ń jalè ẹ tó bá jalè kóòtù ló bá rẹ̀ o kò sí kidnapping bí yìí o kò dẹ̀ sí wọ́n dára kankan pé wọ́n lọ́rọ̀ tàbí wọ́n ṣe ẹ̀kan bíbá yìí òun náà dẹ̀ ní kó tó di páwọn òde gan ọmọ tó ń bá òun lé mú ìyàn lẹ́yìn kó bá ń lójú tẹ́ wáyé mo dẹ̀ sọ fún pé Òde Ìpétu ọba ló pé rẹ̀ o kì í ṣe Ọ̀ṣun state government ló fẹ́ ní certificate Ọ̀ṣun state government kò dẹ̀ ká ọ̀rẹ́ ọba tó jẹ́ àlegbà bíbá yìí o bí mo bá fi ẹ́ sí àlepẹ̀ ẹ̀ lọ́ba ó ṣẹ̀ṣẹ̀ jẹ baálẹ̀ lábẹ́ mi tí màá dáwọ́ ilẹ̀ lórí ni o ẹni tí tó bá kiri jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì máa kọ̀rọ̀ ojú sí mi ní ṣé o Ọ̀ṣun state government ló lẹ́gbàá ti gbé ọ̀pá àṣà àti certificate ìfẹ́ tó bá jẹ ọba lábẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ó dẹ̀ accept mo ní mi ò ní sọ pé àwọn tó dẹ́jọ́ yìí rẹ̀ yìí kọ́ máa worship rẹ̀ màá fààyè kọ́ máa worship rẹ̀ lẹ̀ gbogbo ètò wà lábẹ́ ọba náà ló wà lábẹ́ baálẹ̀ ó dẹ̀ agree ló dáa máa pé àwọn ènìyàn mi àwọn tó dẹ́jọ́ yìí ni màá pè wọ́n àjọṣe meeting ẹ tí oko bàbá ẹ̀ tó bá pọ̀ tó fẹ́ tà tó bá ti pè yín tó bá ti sọ fún mi màá pè yín ẹ lọ sanwó ẹ̀
ẹ tó gbowó tó ti ta property ó ti mọ̀ wípé òsì lọ́wọ́ mọ́ òun ti jọ̀wọ́ ẹ̀. gbogbo ọ̀nà tó sáà ní sí wàhálà ni mo ṣánlẹ̀ fún débi pé o ti níjọ ìbí mẹ́rin ó ti sọ pé àwọn okùn kan àwọn ò lè débẹ̀ àwọn fẹ́ tà and then mo wò gẹ́gẹ́ bí ipò tó fẹ́ wà mo ní máa túlẹ̀ kan fún ilẹ̀ yẹn bàbá tó bí bàbá mi ló tẹ̀bẹ̀ dó òyò dẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ń pe ibẹ̀ sp ló túbẹ̀ ń gbà yẹn wọ́n rò pé opportunity tọkùnrin yìí kí wọ́n tún fi lè kọ́lé síbẹ̀ káwọn èèyàn tún lè máa gbé bẹ̀ máa túbẹ̀ fún kó máa káwọn èèyàn àti àwọn èèyàn kan náà tẹ̀lé síbẹ̀ ibẹ̀ ń lọ kó á tó di 4 mile sí òkú ọmọ ni bàbá tó bí bàbá mi ló tẹ̀bẹ̀ dó bàbá mi gangan tó bí mi gangan olúfọ̀sí wọlé abo yẹn ni wọ́n bí sí lórí lẹ́dọ̀ yẹn ni wọ́n bí sí but nígbà tí sp dé ni wọ́n kókó bẹ́ẹ̀ gbogbo yẹn kókó bẹ́ẹ̀ lókàlùkù túká ok adẹ̀ ń bá gbogbo ẹ lọ lọ́yà mi ṣèwé olóògbé ti side request letter tó mú wá mo fi hàn lọ́yà mi lọ́kọ́ da ok mo wá sọ fún pé wẹ́ tó bá ti rí pàdíwé wọn bá ṣe rí okó rà nìkan wá máa ṣe iṣẹ́ àgbẹ̀ni tí wọ́n bá tà fún wọn rí tí màá rí mo bá rí pé ọmọ kan wá bá mi ní palace mi ní ọmọ fáwọn ọmọdékẹ́ tí mo mọ̀ gbá fúlàní lórí fúlàní wẹ̀ kí ló ń jẹ́ fúlàní ìrọwọ́ àti fúlàní ìjọba yín ó pẹ̀lú òjẹ́ kó ń bíbá yìí náà mo bá ṣètò olóòjì wá o tó gbọ́dọ̀ pé fúlàní kan tó mo gba fúlàní lálejò ṣé kò ṣe wọ o torí ìṣèyẹn tẹ̀ wáwò lọ́ọ̀kan èyí lè máa délé o báyìí báyìí rẹ̀ kò dẹ̀rẹ̀ ó ní òru bẹ́ẹ̀ ó ní Mọdákẹ́kẹ́ ni wọ́n bí ń sí ó ní ìyá wọn àti bàbá wọn kò nípe tí wọ́n wá ṣàtìkù ní Mọdákẹ́kẹ́ ó Mọdákẹ́kẹ́ náà bí ń sí onígbà tó ti lọ sí primary school and secondary school ó ní ìgbà tí ò ní admission ló tó ti pé òun sì ti kó Mọdákẹ́kẹ́ tó lọ sí dàlúmọ̀ yẹn ló dáa báwo ni evidence of the proof ní Mọdákẹ́kẹ́ àwọn olùlẹ́jọ́ ṣe kékeré ọ̀ọ́ fẹ́jọ́ ṣe eléwèé dàgbà ó lè dàkọ̀ more than 50 ó tó yẹ̀ bí mẹ́wàá tó dákọ̀ tẹ́mi náà mọ̀ olùdá níta máa ṣe ni pé wọ́n á lọ sọ́dọ̀ bàbá Ògùnṣọ́à ó ní kí n wò ó ní píṣọ Ògùnṣọ́à rè nígbà àwọn àtijọ́ sọdún ògùn rè ìgbà tí wọ́n ká Ògùnṣọ́à tó wá ń bẹ ní ìsìn ó lóun wá ń gbà yẹn bọ́lẹ́ni náà wá mi ò rí ẹ̀ ó sì mọ̀ báwọ̀ bá pọ̀ ó sì fi píkọ̀ bí òun àti Ògùnṣọ́à ti jọ ya fọ́tò pẹ̀lú adé àrè lórí mo ló ti tọ́ ni wọ́n á lọ sọ́dọ̀ Ògùnṣọ́à kó lọ sọ fún wọn ó dẹ̀ lọ ìgbà tó débẹ̀ ó dà ọmọ tó mú lọ ó fún ní fóònù kó fídíò òun àti Ògùnṣọ́à kí ni ráyè believe pé lóòtítọ́ ló lọ ó jẹ́ wàá bá mo fi fídíò yẹn náà nígbà bó ṣe fídíò yẹn náà dáa mo ní bọ̀dé má pè rẹ̀ fún gbogbo yẹn o because àwa tá a jọba àjùgbà aláìsí sílẹ̀ máa fídíò wa gbọ́dọ̀ máa pè rẹ̀ ní public ó ló ti gbọ́ kojú bí bóyá ló ti ju bí 15 days lọ sí bẹ́ẹ̀ yẹn mo wà ní palace bẹ́ẹ̀ yẹn mo kàn gbúra ariwo níta ni ọlọ́mọ ní bọ́ síta o ọlọ́mọ ní bọ́ta o àwọn ò ní gbá o àwọn ò ní ṣe o àwọn èèyàn bá ń pè ní lórí tó pé àwọn olóko máa ń wọ ìlú mo ní ìbọn oníran àwọn òbí báwo wàhálà ìbò ṣe kó ní olú bá ti máa wo tàbá yìí mo kàn ń wo ìbọn lọ́wọ́ wọn àwọn àfi máàkì bojú assassin làwọn eléyìí ẹ tó fi máàkì bojú ó ṣe kí ló mìn mo bá dẹ̀ jáde ọkọ̀ kan pé mi ò kí ló ń ṣẹlẹ̀ mo bá bá àwọn ẹlẹ́yìn mo ní kí ló ń ṣe yín níbo lẹ ti wá wọn ní Mọdákẹ́kẹ́ ni wọn ní mo gba Fúlàní bíi báwo Fúlàní ò dé bíbá yìí rí ọ̀pọ̀ṣẹ́ tó ṣe mọ̀ ọdún bíbá yìí ìrẹ́mọ́ bàbá wò gba Fúlàní láàyè rí ni ẹ̀yin ọmọ ìkíni ó ṣe yín báyìí ṣé ẹ̀rọ kò lẹ́fẹ́ yìnbọn sí tẹ́fi kó bàbá bá mi tẹ́fi wá kó bàbá bá mi. ok àwọn ọmọ tó wà bí ní dáwọn náà bá kó bàtà wá ní ti ní ti tí state government bá gbọ́ àwọn ẹbí náà ló máa pèsè ní pé kí ló ń ṣẹlẹ̀ àtọ́yìn àròyìn ẹ̀dẹ́dẹ́ kó bàdé ẹbí máàkì bojú tẹ́fẹ́ wá pààyàn ni wọ́n ní ìtawọ̀ ló ní pé àwọn Fúlàní yẹn àwọn yóò bá wọn gba wọn lọ́dọ̀ ní káwọn àwọn dàlẹ́ lọ ní àwọn ṣe ní wọ́n bá dẹ̀ gbé máṣín wọn wọ́n bíi 30 ni wọ́n wá o ìbọn olóró ni wọ́n gbé lọ́wọ́ mi lè parọ́ fún yìí o ìbọn olóró tó pọ̀ gidi ni wọ́n gbé lọ́wọ́ o. lọ́sàn-án gbáyìgbà tí wọ́n rí ìgbà yẹn polisi náà lèmi tí wọ́n rí ìgbà yẹn mo rí wọn lọ sí ló dé tí ò sí Fúlàní ẹsẹ̀ láàrin wọ́n bá dẹ̀ lọ nítorí tó bí 1.5 hours olóòdì pè ní pé àwọn bá ti pa o mo ní pípa bí báwo ó ní àwọn kan kọ́ wá kókó bàbá olówó lápọ̀ o ó ní wọ́n ti ba mọ́tò ń já ti yìnbọn fún gbogbo mọ́tò o ó ní gbogbo gíláàsì wà nílé láti yìnbọn fún ó ní workplace àwọn tó wà ń ta tó ń fi gbúrò mọ́ lára kí ní aluminium door ó ní wọ́n á wò pé àwọn tó yìnbọn sí kí ní aluminium yìí
àwọn wo ló ń yìnbọn báyìí ó lọ sí àgbọ̀ bọ́ síta olóògbé yẹn làwọn wá oníbi kan dẹ̀ wà níbi yàrá wọn tí o ti lè gbé àbẹ́sọ̀ sókè ó lè yá sáré ti àbẹ́sọ̀ yẹn síbi kan ó ní mo ti gun ìgànnà sókè nìyẹn òun bá tún fi àbẹ́sọ̀ yẹn dídẹ̀ padà ó bó ti wá kó níbi rúùmù tó nìyẹn tó ń lọ sí rúùmù láńlọ́ọ̀dù ó ní gbogbo bá ṣe ń yìnbọn lọ lé lẹ́yìn bọ́ sábẹ́sọ̀ lẹ́yìn bọ́ sí ojú gíláàsì ó tó ń gbúrò tí àwọn ọmọ tó wá kí wọn tó náà ń ṣèpàdé bí wọ́n ṣe débí ó dáwọn ṣèpàdé jọ yẹn ni ó tó ń gbúrò tẹ́ńpó oró lọ́gà ó ní ọlọ́run ló ṣàṣeyàn ẹ̀tọ́ sálàdà ẹ̀tọ́ ìbọn lù ó ní akọgbọ́n wọn náà yìnbọn lóníbọn ọ̀karùn aṣálàdà lórí ẹ wo torí pé òkú sí Mọdákẹ́kẹ́ is 127 miles kẹwàá kún tó ṣẹlẹ̀ níbẹ̀ ní ìlú wa lókun lè describe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kábíyèsí describe kún tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni your health tó bá sọ náà láàwì ìyẹn ò ṣojú mi rárá but ìgbà tó rọ̀ yẹn ṣẹlẹ̀ nítorí rí pé ó cause gbogbo problem yìí fẹ́ gbọ́ mi. bẹ́ẹ̀ni kábíyèsí mo wà pẹ̀lú yín. tó cause gbogbo problem yìí kó tó di wípé ọ̀rọ̀ Fúlàní ọ̀nà Fúlàní ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. kó tó di wípé Olúòde wá bá mi èmi ti mú rìpọ́ọ̀tù kan lọ bá gọ́vnọ̀ Ògúnṣúà àti Mọdákẹ́kẹ́ mo fi ẹ̀sùn trespass kàn wá lọ́dọ̀ gọ́vnọ̀ èmi àti Ògúnṣúà àjọ sí àbáńdì rárá àjọ pààlà fámíà yẹn ní ọba fámíà ní Ifẹ̀ north àti Ifẹ̀ east fámíà yẹn ní báńdìrì fámíà ní Mọdákẹ́kẹ́ àti wọn jọ ní báńdìrì fámíà yẹn kì í sì ṣèlú kékeré ibi tí èmi àti fámíà ti jọ pààlà ní Ọ̀pá but Ògúnṣúà wá jump láti Mọdákẹ́kẹ́ ó jump sóko ọmọ ni. ìtàn bá ti ṣe bíi kinní kan bóyá èèyàn kan rògbò bóyá kò mọ ni wọ́n ṣe rúṣúrúṣú bì kan pàtó bá mi tó bíi week or 2 weeks àwọn gbèrè méjì wá bá mi pé àwọn gbọ́ pé ẹnìkan náà jẹ báyẹn kábíyèsí ń kò lè wá fi ìdáhùn lábẹ́ tí ẹ̀ sọ fún wa màlúù ìwú níbo nìyẹn màdíkọ́ lọ pé ẹnìyẹn wá nígbà tí màá gbọ́ àwọn Ògúnṣúà ló fi ilẹ̀kẹ̀ bọ̀ lọ́wọ́ olùkílẹ̀ lẹ́yìn báyìí ọjọ́ kan wọ́n jẹ bálẹ̀ méjì kíní tí ó ti dàgbà sí ọjọ́ wọn á pe commissioner for band adjustment kó bá ní ṣẹ́tù iṣu yẹn commissioner for band adjustment wọ́n ti pe àpòwà tó bí ẹ̀mẹ́rin tí wọ́n jẹ́ ń sọ fún àwọn èèyàn wa Mọdákẹ́kẹ́ pé kí ni pọ́ṣán yín ní bí báyìí ní pọ́ṣán bí báyìí Ifẹ̀ East state office lẹ́wà kí ló mú ní kò ní Ifẹ̀ East lọ sí Ifẹ̀ north and then ìṣe wípé báńdì wà láàrin ẹ̀yìn àti òkú ọmọ ni fámíà lẹjọ sí àbáńdì fámíà yẹn ẹ wá jọ lórí fámíà èmi àti fámíà lẹjọ sí àbáńdì ọ̀pá ní báńdì mi àti fámíà ẹ wá fò lórí fámíà abọ́ sí tẹ́lítì òkú ọmọ ni. commissioner for band adjustment ti ṣẹ̀dọ̀ fún wa wípé part 2 ọbàs ní ọlọ́mọ ni Ògúnṣúà àti Mọdákẹ́kẹ́ náà part 2 ọbàs ní why in route ó ní ráàjù láti lọ síbẹ̀ yẹn. lédè kan wọ́n bá wá parí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní Olúòde àti ó ṣe Fúlàní ló ṣẹlẹ̀. èmi dẹ̀ mọ̀ wípé kì í ṣe wípé Olúòde ọmọ ìlú Ìpètùmọ̀jù ni tí wọ́n sì gbé sí ìlú Mọdákẹ́kẹ́ health center ìta àsìnú ni wọ́n bí òun sí and then ọmọ ẹ̀ lọ primary school níbẹ̀ lọ secondary school níbẹ̀ ìgbà tó jẹ́ oyè ìgbàlùmọ́ tó bá tún wálé á tún wá sọ́dọ̀ Ògúnṣúà láti jọ ṣe iṣẹ́ tó Ògúnṣúà ọmọ láti sọ pé bóyá ẹni tó jẹ́ ẹni tí òun ò dámọ̀ ni. àbí bóyá jẹ́jì. Hello? mo wà pẹ̀lú kábíyèsí. fún díẹ̀ yìí gbogbo nǹkan ọmọ ẹ̀ tí wọ́n bàjẹ́ ó wà níbẹ̀ torí ọlọ́run gbà tí wọ́n wá sókù ní òmọ́rán paláyé mi ò wọn ò yìnbọn sẹ́nì kankan bọ̀ tí wọ́n kó bọ̀ yẹn wá tó pọ̀ tí kì í ṣe ìbọn kékeré wọn ò yìnbọn sẹ́nì kankan bí mo ṣe jáde tí mo bá wọn sọ̀rọ̀ tán báyìí ni wọ́n gbé mọ́tò wọ́n gbé machine wọ́n gbé àwọn mẹ́ta mẹ́rin tí wọ́n padà lọ bá ọmọ yẹn nílùú Mọdákẹ́kẹ́. Ìtẹ́mi kan wo ni pé ó yẹ kí justice wà ẹgbọ́n tí mo sọ fún yín. bẹ́ẹ̀ ni kábíyèsí. because kọ́lọ̀ Olódùmarè kò má fẹ̀mí wa lé apànìyàn lọ́wọ́. bóyá ọmọ yẹn tí wọ́n ṣe nǹkan míì o ní ìlẹ̀ṣọ́ o bóyá ọmọ yẹn ṣe nǹkan míì sí wọn tẹ bá rí olóòdì tẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ bóyá àwọn kankan wà ń kọ̀rọ̀ tí kò sọ tẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ fún ilé sọ fún yín tẹ́mi mọ̀ tó sátẹ̀ nìyẹn ọmọ yìí dẹ̀rẹ̀ oko wájẹ náà làwọn wá because tó bá rìn káàkiri títì náà nǹkan burúkú ló kù tán àìtó òun jẹjẹ burúkú máa gbọ̀kan ẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. gbogbo tèmi ló nìyẹn ń gbà yẹn pé ẹ tó nírú ìṣòro báyìí tó bá tóbi tí ìṣòro bá pọ̀ jù fọmọ náà ọ̀dọ̀ bàbá ní sátọ̀ wá
bẹ́ẹ̀ ni ó ṣe kábíyèsí. wá rí bẹ́ẹ̀ yẹn ìyẹn wàá mọ tó wá tó tún lè wà lẹ́yìn rẹ̀ o kọ́lá olódùmarè kó bá wa dá sí i wọ́n má dẹ̀ rí wàhálà ká má rògùn bàjẹ́ sílẹ̀ àṣẹ. ó ṣe nínú ìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. ó dáa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí Ó ṣùgbọ́n máa ń ṣe. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ṣé wọn Yeah. kò tí ì sí ìgbésẹ̀ mi kankan tí wọ́n gbé. Àwọn DSS pè wá a lọ sí state id fúnra CP torí ìjọ yẹn ló wọ́n ṣe dọ́dọ̀ mi mo pe commissioner for boundary adjustment tó máa ní gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí. immediately mo tún pe CP office CP bẹ́ẹ̀ làwọn máa pè wá ó dà lórí ọ̀rọ̀ yìí gan commissioner governor gan send message sí mi pé ká wá ní state mo dẹ̀ lọ deputy governor ló attend sí mi jọ yẹn the second days CP náà tó pè wá èmi àti ògòṣó àti olóòjì náà láti lọ síbẹ̀ ìgbàdébẹ̀ náà CP náà gbọ́ lọ́tù gbọ́ lọ́sì àwọn tiẹ̀ sọ wípé Fúlàní tẹ́ sọ wípé mo kọ akówásí ìlú òkú ọmọ nìyẹn wọ́n gbọ́dọ̀ provide ẹ̀ wọ́n gbọ́dọ̀ provide Fúlàní yẹn nígbà Ọ̀ṣun àdẹ̀túgbọ̀ kankan mọ́ láti tòde CP office náà nígbà dé DSS office àwọn DSS náà wọ́n dùn gbèsè tó dáa ìtàwọn náà sọ wípé lọ́yà tó ráìtì pẹ̀lísàn yẹn àwọn gbọ́dọ̀ fojú kàn án kó tó di pé yóò ráìtì pẹ̀lísàn tó wúwo tó báyìí ní sínbà ẹ̀ ó yẹ kó rí ẹ̀rí tó máa dúró tó dájú. yóò fi rí pé lótìtọ́ pé àwọn Fúlàní wà níbẹ̀ nítorí àwọn gbégbèsè ńgbà yẹn pé àwọn rán àwọn ọmọ àwọn ní DSS office ọmọ mẹ́fà náà àwọn wá sí ọ̀dọ̀ wa gbogbo environment náà wò wọ́n tún kó ní environment ní pé bóyá lọ fún wọn tó síbì kan torí tí àwọn tó kọ pẹ̀lísàn yẹn sọ ní pé Fúlàní yẹn o àti màálù tí wọ́n kó wá wọ́n tún tẹ̀kì píkẹ̀ màálù wọ́n lọ gárún gá màálù tí wọ́n tẹ̀kì píkẹ̀ bẹ́ẹ̀ yóò fẹ́ tó ti Akínyẹlé nìbàdàn bóyá Akínyẹlé náà ni wọ́n lọ tọ́lọ̀ tẹ̀kì píkẹ̀ yẹn tọ́lọ̀ tẹ̀kì píkẹ̀ màálù tí wọ́n lè tún àtàṣe mọ́ pẹ́jísàn yẹn lọ sí CP office lọ sí DSS office táwọn tẹ̀ ti rò pé bóyá òtítọ́ ni bọ̀dọ̀ àwọn tó mọ̀ nínú àwọn ọlọ́pàá yẹn sọ pé ọba tí wọ́n ráìtì pẹ́jísàn mọ́ kò lè ẹ́fà dá orúkọ rẹ̀ wò láìláì àwọn bí nífẹ̀ẹ́ wọ́n fẹ́ kó gbọ́n kúrú bẹ̀ wá láti CP office gan ni kó tó di báwọn tó mọ̀ ní sọ pé ẹ̀jẹ̀ kára àkókò wá ní o táwọn bá kó gbọ́n kúrú bẹ̀ lọ síbẹ̀ yẹn kí wọn alábàádé tẹ́ àwọn débẹ̀ táwọn ò rí kankan mọ́ tó bá bẹ̀rẹ̀ problem yóò kàn àwọn ọlọ́pàá náà o wọ́n tẹ̀ pé ní ó ti sọ fún mi mo ní ẹ jẹ́ kí n máa bọ̀ lónìí èmi ò ṣe owó ni màá sọ pé mò ń wá kiri ni tí màá sọ pé ìṣó tẹ̀lé àwọn tí mo jọba lé lórí ni màá wá lówó lé lórí kí wọ́n máa pa wọ́n tàbí nǹkan ọ̀gbìn tẹ́lẹ̀ káwọn gangan fi ṣe owó kan fi ṣe ọ̀la kẹ́ni kẹ́kẹ́ ìdíkó kan máa bàjẹ́ nígbà tó jẹ́ ọjọ́ wọn tí mo sọ fún wọn mo lè identify olóògbé fún wọn àwọn tí mo rí rẹ o pé àwọn wá ní Fúlàní ẹ̀dá mi ta fún wọn o wọ́n dẹ̀ bí wọ́n lè rọrọ̀ wọ́n béèrè orúkọ wọn ó ní ọba wálé ọ̀dá ìwọ̀n bá sínú ló àwọn yẹn ní Fúlàní ò ń jẹ́ báyìí ẹ tó wá sọ́dọ̀ mi rí o àwọn tó dẹ̀ tó wá gbogbo wọn mo kó lọ sí CP office ìyẹn bí commissioner ODCP náà ló ń gbà yẹn síbẹ̀síbẹ̀ náà ẹ wo kọ́lọ̀ ó gbà wá ni kọ́lọ̀ ó gbà wá ẹ ti gbọ́ tí mo sọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ní gbogbo orílẹ̀-èdè kan kó bá ní kó sígbà ní wo máa olóògbé yìí kí gbogbo nǹkan ẹ̀ kó má ṣòfò bẹ́ẹ̀ dànù. bẹ́ẹ̀ni. kí gbogbo ìsọ́lẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí ṣùgbọ́n kábíyèsí ẹ má bínú ẹ mọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lọ́balọ́ba ni ṣé àwọn ọba kan kò gbọ́ sí ni àbí wọ́n gbọ́ wọn àti ìgbégbèsè kankan lórí ẹ̀ ní àbí báwo kábíyèsí. ẹ ṣe rí ọ̀rọ̀ lọ́balọ́ba ni but ní state gọ́fúnà ni ó ní gbogbo ọba tó wà ní state àbí àṣẹ gọ́fúnà gbogbo wa wà àìbẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣé mọ̀ pé nígbà tí mo ní bàbá ògùnṣọ́ àwọn ajẹbálẹ̀ sí tẹ́rìtì mi. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìmídìrí ìfẹ́ mo ṣẹ́ lẹ́tà sí gọ́fúnà Adébọ́lá Adélékè nígbà mo dẹ̀ ṣẹ́ lẹ́tà sí wọn torí Ọlọ́run kíákíá ni wọ́n accept lẹ́tà yẹn tẹ́lẹ̀ pé commissioner for boundary adjustment bí kò lọ gbọ́ nípa ọ̀rọ̀ yẹn. commissioner for boundary adjustment wọ́n dẹ̀ gbìyànjú kódà ewúke tí wọ́n fún wa ní àkọ́tẹ̀ nígbà yẹn káàdé ń lọ alótóbà mẹ́rin ṣẹ́ mọ́ wọ́n bá ru kàfù mọ́gbọ́ kò ní gbọ́ wọ́n bá ru àwọn ẹ̀fọ́ fún mọ́gbà kò ní gbà. bẹ́ẹ̀ ni kábíyèsí. justice gan àwọn èèyàn wa ní Mọdákẹ́kẹ́ kan ò tí ì lórí justice tó fi kó mọ wá pé Fúlàní ni àwọn èèyàn yìí tọ́lọ̀ dẹ̀dẹ̀ kí wọ́n gbẹ̀mí wọn sí mi lọ́rùn. wọ́n tó bá ti dọ́dọ̀ gómìnà ní state ó ti dópin ibi tó yẹ kó dé náà ẹ̀túkẹ́tì lọ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan
àtọ́ba first class àtìkan gómìnà ló ní àbí. bẹ́ẹ̀ ni kábíyèsí. gómìnà dẹ̀rí tábàlọ̀ dáwà alálẹ̀ láàrin ìlú nísìn tálá fẹ́ fi dà láàmú ṣèṣe gómìnà náà ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gómìnà náà lè wà. owó tó yẹ kí wọ́n fi tóòlù ṣe wọ́n fi náà náà máa ná lórí wàhálà yẹn. gómìnà àríbẹ̀ mo fi láti gómìnà bá yẹn gómìnà bẹ́ẹ̀ gbé gbèsè tó yẹ kí wọ́n gbé kó tó di tó wá di ti oníbàyìn pọ̀ omi ìlú pọ̀ fún yẹn o ìbàyìn pọ̀ ẹ fi gan ni o ọlọ́run ṣàwá o. àṣẹ tó ẹ ṣeun kábíyèsí olódùmarè yóò túbọ̀ máa kún yín nípa ọgbọ́n ìmọ̀ àti òye tí ẹ nílò láti fi ṣèlú láti fi darí wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ olódùmarè á fi fún yín. àwọn alálẹ̀ wọn ní kọ̀yìn sí yín yóò mọ̀ ju yín ṣe láṣẹ ọlọ́run kábíyèsí. ẹ ṣeun adúpẹ́ kábíyèsí ẹ má bínú fún àgbọ̀dájú àti àrídájú àwọn èèyàn ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn àti ọba ìlú ibi tí ẹ jẹ́. orúkọ mi ni ìsọyà majet ọba ọdẹbìrin Michael Taiwo di ọlọmọlẹ òfòkú ọmọ ní Ifẹ̀ North local government. ó dà bẹ́ẹ̀ ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ kábíyèsí. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀ ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.